sallallahu alayhi wa sallam. Ẹ̀sìn ń pè mí. Sallallahu alayhi wa sallam. Ẹ̀rọ àfọ́ síkà yìí lóhùn. Sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. Wa barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. Warham sayyidina Muhammadan wa ala ali sayyidina Muhammad. كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. صلى الله عليه وسلم. وكي على محمد صلى الله عليه وسلم. lérí gbogbo wàhálà tó ṣe fún wa. صلى الله عليه وسلم. tó yẹ pé títí ní ìsín ẹwọ lọ́tà lẹ́nu ìjẹ́kú wàhálà tàà lẹ́nu ìsìn àwọn ọmọ ọmọ títí ní ìsín ó dà ní gímú wa àìmọ̀ wàhálà tàà lẹ́nu ìsìn fún àyí láti jọ tàà lẹ́nu ti lọ ní kẹbẹ̀ ẹgbẹ̀rún ọdún àti kíni àti ọgọ́rùn-ún mẹ́rin sọgọ́rùn-ún márùn ọdún tó ń ṣe ọlọ́ ti lọ káwọn ẹgbẹ́ títí ní ìsín àwọn àpòjẹ́ tí ìmọ̀lá rẹ̀ wọ́n ò tí ìmọ̀ pé ó ṣe ìkẹ́kẹ́ wọ́n sì bí wálé ẹ̀sọ̀ nǹkan márùn tó sì bá wọn sọ bẹ́ẹ̀. náà bá wá ń kí anábìwá Muhammad fún gbogbo nǹkan ibiribi tánábì ṣe fún wa láti bí ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn-ún márùn ọdún sẹ́yìn àmọ́ bó ti ṣe yìí ọwọ́ ti pé nígbà tá a tún wà ìyá tó ráwọn ẹ̀ka tó ti ẹ̀rí ní tánábì ṣe ọ̀rẹ́ pé kí ló ṣe. ní ìsìn ni wọ́n wá béèrè nínú ọ̀rọ̀ wọn pé ẹ̀sọ̀ nǹkan márùn-ún tà lẹ́bi ṣe báwọn bí ìgbà tí wọ́n kàwé wọ́n sì ń gbé kíní ẹ̀rọ yìí lọ́wọ́ káàkiri wọn ò tún lè gbọ́ kùkú lọ rèé kàwé wọ́n wo pé ta ló gírètì jù tí gbogbo ayé mà kó ló gírètì. àwọn yìí béèrè nǹkan márùn-ún nínú tálẹ́bì ṣe tí wọ́n ń jẹ́ fọwọ́. ní ìtẹ́yìn sẹ̀sẹ̀ sọ nílẹ̀ Yorùbá o tẹ́yìn sẹ̀sẹ̀ ń wí ṣé ẹ̀ kàwé ni àtẹ̀yìn tẹ́ẹ̀fẹ́ lókè òkun náà tẹ́ ẹ̀ sọ sáà babaláwa bá yọ̀ kàwé ni ẹgbẹ́ òmù ẹ ìkẹta ní the most influential person in the history of human being ẹ lọ gbọ́gbọ́ ẹ̀ wọ́n láàyè mo búra lọ́dọ̀ Ọlọ́run ìdákùn sáàkìsẹ́ nìkan sáàjú sí Ọlọ́run adébọ̀ Muhammad. Kàwé níbi tẹ́ wà tẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo bí tẹ́ bá wà ká bẹ́ẹ̀ pé ta ní nínú ayé yìí tó ẹ̀bọ́n òun náà ló sáwájú ayé tó sì gba gbogbo ájú gbogbo ẹni tí máwọn èèyàn rìn nínú ayé. káwọn ìgbẹ́rù eléyìí nísìnyí làwọn kásẹ̀sẹ̀ wá ń béèrè ìdí gbogbo ayé ti fẹnu kò lórí ẹ̀ àwọn aláwọ̀ funfun ti fẹnu kò lórí ẹ̀ despite pé lóòótọ́ mùsùlùmí ní ọdún gbogbo ayé àrí bí mùsùlùmí ti rí lànà bí rí o wọ́n náà lè pé ẹ tó wọ́n sì mí lónìí àwọn mùsùlùmí ni tó wọ́n mọ̀ tí wọ́n ń ṣe àmọ́ pé in person ọ̀sẹ̀ tó gírètì jésù ọlọ́lọ́ ayé ti panupọ̀ lẹ́yìn èyí wọ́n ti rí ní tí gbogbo ayé ti panupọ̀ lẹ́yìn ní kò sí àti gbogbo tí ń jáwé ìpá. àwọn nísìn làwọn kan lẹ́sẹ̀ wá ń dìde ńlẹ̀ Yorùbá wa tí wọ́n ní kásẹ̀sẹ̀ wọn sọ táà lẹ́bí sí fáwọn ẹ̀ tí ma kókó láwọn orí náà rí ó sí Ọlọ́run kó láwọn òsì mọ́ pàtàkì rẹ̀. ìkẹ́jú
gbogbo ayé ti wá mọ̀ làwọn káyọ̀sẹ̀ wá dìde ńlẹ̀ Yorùbá. Kò sí tọ́fà àwọn ọ̀làjú ni. Àìlájú ọ̀jẹ́ kí wọ́n mọ̀ fún alábí lẹ́wọ̀n ọ̀làjú ní gbogbo wọ́n ayé. bẹ́ẹ̀ lè lọ́lẹ̀ wọ̀ ọ̀làjú. Wàláì tí wọ́n bá lajú ni wọ́n lọ kàwé yèbó gbogbo tí jẹ́ ìwọ́n sì máa fi rìnlẹ̀ fún wa bẹ́ẹ̀. Ojú wọn sì tó dúdú náà, òbí bẹ́ẹ̀ jáwé nínú wọn. Ṣé àwọn ìgbésẹ̀ tí ń ṣe ìhọ́sù ni? Ọ̀kàwé ìhọ́sù ni ọ̀sílà ni ìwọ̀n àjọ yẹ. Sẹ́yìn ni ọmọ nígbà tẹ́yìn kan ṣiṣẹ́ ní ìjọba 1,500 years nísìnyí táwọn kan láwọn òjẹ̀ nínú ayé tí gbogbo ayé ti rí tán bí òrùn. Lèmi ọmọ wa nínú pé kọ́dà àwọn òjẹ̀ ẹ̀mọ́ tó lọ sí fúnṣẹ́ Adam Abdallah. Níjò lọ́lọ́dọ́ níjò ní ṣé Adam Abdallah lọ́dọ́ nílẹ̀ Yorùbá kìí ogójì ọdún lọ. Ẹni tó rí ìnà rẹ̀ gan tàbí tí bàbá rí ìnà rẹ̀ wọ́n mọ́ láwọn ilẹ̀ Yorùbá yìí. Ó tún jẹ́ wọ́n máa gbé fọ́tò jẹ náà sí pé bàbá yìí kí ló ṣe fáwọn náà. Ẹni tí bàbá rẹ̀ tí rí ìnà rẹ̀ lẹ́gbẹ̀rún ọdún àtogójì tẹ́ẹ̀ rí ìnà rí tí gbogbo ayé ti rí. Ṣé òun náà lẹ́wàá rí ìnà rí tí bàbá tèmi tò sí? Ẹni tó lọ ní 1,400 years tẹ́lẹ̀ rí ìnà rí. Ẹ̀wọ̀n ọjà Elijah tó kó là tí Yorùbá padà sí. So wọ́n padà sí age of darkness. Lẹ́ẹ̀kejì jà Elijah tó kọ́ ní ìṣirí, àwọn ìhádì ìṣirí. Ṣé lẹ́wàá arọ́ ní ẹni tó lọ nítòsí? Yẹ́wọ̀n ní kí ló ṣe fún yín? Ike àwọn bàbá tí wọ́n kéré tí wọ́n tọrọ jẹ yìí. Kí bàbá ìsìn fúnlẹ̀ Yorùbá láàrínlá òdùnmí o ẹni tọ́kà dùnmí náà nípa àti ìrẹ́ gbogbo ẹ̀kẹ́ pariwo iná ìsìn kí làwọn bàbá tí iná sí tí ìbóde ẹnìkẹ́ tí ìbóde ní tèmi rí o mọ́ sọ̀rọ̀ òdú àfòdú alẹ́mi tọ́wá ó ti kú àní bàbá àti ẹgẹ́gẹ́gẹ́gẹ́ nínú gbogbo ẹ̀kẹ́ sọ̀rọ̀ yìí kí ni wọ́n ṣe kí ni o kí wọ́n sí. Alábì tó lo ẹgbẹ̀rún ọdún náà. Ẹgbẹ́ abẹ̀yìn náà lẹ́yìn náà. Tó ṣe láàrin yìí. Fúnlẹ̀ Yorùbá. Tẹ́ẹ̀fì great. Sẹ́yìn káyìn náà ṣe yìí náà ní ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ nǹkan nu. Sọ́sẹ̀ kọ́lẹ̀. Sọ́sẹ̀ kọ́lẹ̀. Ẹgbẹ́ wo yìí wọ́de? Ẹgbẹ́ akọ́lẹ̀ ń jáde lérí tẹ́ǹsẹ̀ o. Sọ́yẹ́ tọ́ta yọpẹ́ àwọn àtẹ́jẹ ní ibẹ̀. Ìjẹ̀rẹ̀ ń wá ní ọ̀jẹ́kẹ́ dáwọn tó ṣe ìjọmọ̀. Èmi ọ̀fẹ́ lọ́bẹ̀ o, ibi tí lọ jìnà, ìtẹ̀ tí ìfẹ́ dásẹ́ yìí. Ẹjá fi ilẹ̀ pẹ̀lú àwọn èèyàn ní kẹ́ máa kó. Bẹ́ẹ̀ tí ń kó lọ. Nígbà bá rẹ̀ yìí náà ó tó bẹ̀rẹ̀. Kò ní ìdí. Ará lọrin kẹka tí máa ń dá sọ́rọ̀ yìí nísìkò ọmọ tí ṣe. Ọmọ tí ṣe. Kò yẹ ká tí ìdá sí yí ẹjọ́ máa kó pẹ̀lú àwọn ọmọ ìyá iná tẹ́jẹ̀ ẹjọ́ dà yí pọ̀ káwọn òbí tẹ́ bà ní náà tó lẹ́mì rí pé títí dì sí náà ìtọ́ yẹ kó fi hàn yí nínú ọ̀rọ̀ kò tí fi hàn yí ẹ máa kó kọ́ wà láàrin ẹ̀yìn ìran yí kó tó bọ́ sọ́dọ̀ ọ̀ràn yí mind your own business lélẹ̀ ìbò ìkàwà. Àti ẹ máa rẹ láàrin ara yín. Ìkàwà. Ẹran kó ṣe ẹran kò tí ipò tẹ́sí ò tí kàwà bá ara yà yìí. Torí pé àwọn bàbá wa tọ́ táwọn lọ́kà wọn lánàá náà. Dérí bàbá Mọ̀lánà yìí náà. Ṣé Adam Abdallah tọ́ lọ́rọ̀ àwọn yín ó ṣe kí ni ọkà wọn tí wọ́n mọ́ ṣebi tọ́lọ̀ fi wọ́n sí. Nìkan tí wọ́n ní àgbọ̀dọ̀ gbàgbé ilé àgbọ̀dọ̀ gbàgbé ilé àgbọ̀dọ̀ gbàgbé ilé lógójì ọdún òun dàgbà tó mú nísì ṣé ń pàtẹ́ ní kó ṣe kankan fún ṣé mi ní wàá ṣe kankan fún yín èmi ò lè ṣe kankan fún yín tẹ́bí kú torí kára mo ṣe fún yín náà ní ṣe kí ni ẹ̀ ní rí èyí tí ì ṣe fún yín gbogbo tí ì ṣe ilẹ̀ yìí ní ṣe rí ni tẹ́gbẹ́ gbogbo ayé mi náà mo ṣe kí ni mo lò síbẹ̀ ìran yín tí máa sáwọ́ fún mi bọ́ bá yá àpàràmọ́dé bàbá wa àgbà tó fi gbogbo ayé wọn tó fi sìn yìí tó fi ṣe dáadáa fún yín. Ẹ lè rí èmi tí èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tèmi kí lẹ fẹ́ rí mẹ́. Àmọ́rọ̀ yìí tí ṣe sọ mo ti rí.
lẹ́yìn Yorùbá yìí àárín yìí sí náà ni èyí tó kàn mí náà ní kí n sọ fún àwọn ọmọ ìyá mi tí wọ́n jẹ́ Ìlọrin tó gbọ́n mọ̀ dá sí yín o kó fi ilẹ̀ pẹ̀lú pọ́blẹ́mù yín kẹ́ ẹ máa kó lọ bá ná nígbà wá débì kan àmọ́ tó kàn. wọ́n ní kò sí tọ́ka wọn gbogbo tẹ̀ rán wọ́n gbogbo àwọn tí wọ́n rán dáadáa pẹ̀lú yín kìlẹ̀ fi ṣe wọ́n lónìí. àmọ́ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ gbọ́ wa tá à ń gbọ́ wọn à ń torí tí wọ́n ló ti wá láàárọ̀ yìí. ilẹ̀ Yorùbá wọn. ilẹ̀ Yorùbá náà lọ́jọ́ bẹ́ẹ̀ ìka tí ń dàrú lọ àwọn bẹ́ẹ̀ ṣe dáadáa. ọmọlúàbí àwọn ọmọ èèyàn gidi àwọn àlọ́rọ̀ wọn kàn mí níbẹ̀ o tí wọ́n sì jẹ́ mùsùlùmí tẹ̀mí mọ̀ kó jẹ káwọn orí nì torí gbogbo mùsùlùmí náà kórí kó jẹ kórí bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀. àwọn kan bẹ níbẹ̀ wọn náà lọ́jà àwọn ọmọlúàbí tí wọ́n dúró déédéé tí wọ́n gbogbo táwọn ṣe yìí tó kàn wọ́n tó sì lu ayẹyẹ bí mùsùlùmí ọmọ ìyá wọn. àwọn ohun ni mo fẹ́ kó yé pé mọ̀lánà ti ràn wọ́n lọ́wọ́ púpọ̀ ìtọ́lá kalẹ̀ fún wọn ní kí wọ́n ṣe wọ́n mọ̀ dọ́gbọ́n sí gbogbo tẹ́jà sí o òní ìdìjà ìyá ní kí láàrin mùsùlùmí sí mùsùlùmí dèrò abítàn òṣèké ń fàjà ń bẹ ìmọ̀ta ẹ̀rẹ̀kan ni sọ bẹ́ẹ̀ àlọ́lábítà kò sí tí ń fàjà ń bẹ́ẹ̀ tó ju ìmọ̀tara kálukú ńlá eré ara rẹ̀ ni. bàbá gbìyànjú láti jẹ́ pé ẹ̀sìn ìsìláàmù ní kẹjọ́ wà nílẹ̀ Yorùbá òun fẹ́ kí ìjọba ìsìláàmù náà ó wà bẹ́ẹ̀. bàbá ṣe Ádámù rárá balẹ̀ ó sì ṣe bí bàtà rárá balẹ̀ kí wọ́n náà mọ̀ gbọ́ mi fún spíkà tó dáa torí bí tí lọ jílẹ̀ láàárọ̀ yìí bàbá gbìyànjú èmi ẹbí bàbá báwọn wọ̀nyí ni tí bàbá fẹ́ sọ fún wa àti gbogbo pé ìsìláàmù yìí dínú wàdáwàdá bó ti sọ yìí ní ìjẹjọ bàbá wa wọ́n fún báwọn ní ó ṣe ti dáwọ́dà nílẹ̀ Yorùbá tí ó sì ní mújà lọ́wọ́ torí nínú tó dààmú ṣe Adam Abdallah ní bó ní ìjọba ẹ̀sìn ó ṣe dìde sóyé tí ó sì ní mújà lọ́wọ́ tààbí wá ìsànfààní tí bẹ́ẹ̀ sí torí kéèyàn máa ṣẹ̀sìn wọ́n má ní ìjọba nígbà tó lára ni nígbà tó lẹ́mìí ni tí ó ṣe kí ni o tí ó lára gbogbo sẹ́tí bá ń ṣe kò ní ṣe kí ni o kò ní hàn kẹ́mi ó wà ní sípírìtì kan mọ́ sí bọ́ọ̀dì bẹ́ẹ̀ iṣẹ́ wo lọ́ fẹ́ ṣe tí ó hàn kò ní hàn àfi tí méjèèjì kó rí pọ̀ lórí kí bàbá máa sọ níbi ẹsẹ̀ méjì nínú tírà rẹ̀ kan tírà náà ni o mo fẹ́ tòrí àwọn tírà ní kàpúpọ̀ láàárọ̀ èyí jẹ́ kọ́rọ̀ jọ pọ̀ al-Islamu al-yawm wa ghadan fi Nàìjíríà dàgbò ونحن نواصل الجهود bàbá ń bá ọ̀rọ̀ tí bàbá ń bá wọ̀ tó fi dé yìí torí máa ní máa kàwọ̀ láti bẹ̀rẹ̀ tá a bá ní ákà láti bẹ̀rẹ̀ àpẹ́ bàbá sọ gbogbo ìjọba tó ti dìde West Africa yìí ni ó sọ dọ́wọ́là Ghana ó sọ dọ́wọ́là Mali ó sọ dọ́wọ́là Songhai ó sọ dọ́wọ́là Borno ó sọ dọ́wọ́là Borno ó wá sọ dọ́wọ́là ṣé Usman Boni Fodi tọ́ka yé gbàlẹ̀. Bàbá náà wá wípé aṣẹ nígbà kan náà àwọn náà lò ìgbà táwa náà ń lò yọ ẹ̀ka lè rí sí. ونحن نواصل الجهود والجهاد Bàbá náà wà náà ń gbìyànjú o a sì ń jà kítakíta على إعادة الإسلام دينا ودولة. láti dá ìsìlámù padà ní dínẹ́ ọ̀dà ẹ̀sìn gbọ́dọ̀ tó mi. Ìgbà ká dá ìsìlámù padà lẹ́sìn ká sì dá padà ní kíló níjọba wọ́n wà lẹ́sìn kọ́ mọ́ sí ìjọba kì í pé tán wọ́n wà jọba wọ́n mọ́ sẹ́sìn kì í pé tán àbí kí méjèèjì kọ́ papọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi pẹ̀lú ara ti ṣe kíló ìmọ̀ papọ̀ tí mi máa rí. Bàbá sọ yìí o. لأنه كاف لحلول مشاكلنا الحاضرة. Bàbá nítorí pé bẹ́ẹ̀ tí ní o
torí pé bẹ́ẹ̀ ti rí ni o gbogbo ọlọ́dún táwọn àbẹ̀ láyé lónìí nísìn tá a bá ní ìhùn dá padà bó ṣe ká dá padà gbogbo ọlọ́dún ayé sì nílò gbọ́yànjú olóòlù yẹn ìsìláàmù gidi ló lè yẹn ní gbogbo pírọ́blẹ̀mù tó kálukú wà nínú ìlú ẹ̀ láyé lónìí. ìjẹ̀mí ìlmàjàlá. ní gbogbo fíìdì ní gbogbo fíìdì. àmọ́ bàbá wa wò pé nínú ogun yìí ọ̀pọ̀lọpọ̀ ìjọba tó fi lélẹ̀ ogun ni wọ́n fi lélẹ̀. ó sì ṣe kí ìhun jìdí kọ́mọ jagun nísìn kọ́mọ jagun. bàbá wa ní àníjàgùn nítorí ẹ̀dá kọ́kọ́ wá ní kébò láti kọ́kọ́ papọ̀ náà á ṣọ̀kan sóyé ibi ká lè ṣọ̀kan káwọn àfáà tó mọ̀ ń pẹ́ ẹ̀sìn wọ́n ṣọ̀kan kí gbogbo wọn náà ṣọ̀kan ìdí tí bàbá fi ronú pé kó gbé rábí tàkàlẹ̀. àtàrà yìí máa wá ìjọba ẹ̀sìn òun náà bàbá fi papọ̀. má ti gbàgbọ́. bàbá fi dìde. bọ́ọ̀lù bàbá tí ronú pàjọ́ bẹ́ẹ̀ sí dàmílò. látẹ́kínlẹ́tù min rahmatillah. bàbá ronú títí ẹ̀yọ́ ọmọ ìyá mi ọwọ́ rò pé sẹ́jọba ìsìnyẹ lè padà wáyé mọ́ báyìí. ìpínlẹ̀ sẹ́nìkan ó lè lo ọ̀rọ̀ ẹ̀sìn tí ó sì fi gbéjọba kalẹ̀ àbí tó gbéjọba kalẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn especially in Africa especially ní Nàìjíríà ìṣòro tó lè rọrùn mọ́ bàbá wa rororo ìdààmú bá wọn nígbà tí ó padà wá sọ ní kò lè ṣeéṣe bó ti bí bàbá ti ronú ẹ̀mẹ́ pé olóògbé lè ṣeéṣe Ọlọ́run á dá lóhùn ẹ̀ Ọlọ́run á dá bàbá lóhùn nínú ara rẹ̀ pé làtàkínà tó ẹ má jákè nínú kẹrin ẹ gbìyànjú ẹ má lè sọ pé nǹkan ò ṣeéṣe mọ́ lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ tí ì ṣe kí ni o tẹ́ ẹ̀ ti gbìyànjú ẹ̀ wò. látàkùn kan dábàt àrùbáwò. ẹ bọ́ sí àlọ́ ẹ má làwọn ará wájú ti lọ. olùmọ̀nsá. ẹ̀kú wọn lè fi ìjọba lélẹ̀ lójú ọ̀nà ibi tí gbàtí ìgbà wọn dàrú tí táyé wọn dàrú nínú wọn ìsìláàmù wọn fi ṣe kí ni wọn fi yanjú ẹ̀. olùmọ̀nsá alẹ́ dàrúbí wọn sọ. bẹ́ẹ̀ ni àbá rẹ̀ báwọn náà ti di ẹgbẹ̀rún tẹ̀ lọ. ala kulli muslimin aw katibin. ẹ̀gbọ́n bàbá ní gbogbo ẹjí máa fẹ́ ṣàtúnṣe àwọn jẹ́ kọ̀ọ̀kan. àwọn àmìlì. àbí ṣiṣẹ́ àmìlẹ̀sí. aláyẹ kìlẹ́kọ̀ wọlé ayé àṣà. gbogbo fífìlì tó bá wà àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ ní kókó mọ́jà kàmùnà. kọ́mọ́ sọ̀rọ̀ tí lóhùn. وليتيقن أنه لا بد له من النجاة في إصلاحه إما عاجلا أو آجلا. ọmọ pé ìjọ kan ń bọ̀ Ọlọ́run padà wá ràn lọ́wọ́ débi tí ń ṣe o yóò sì padà wá débi tí ń lọ. والنجاة ألوان وأشكال. bàbá wa ní bẹ́ẹ̀ ọba di pé ó ní success lẹ́ni gbogbo ìgbìyànjú ẹ̀ èyí sì ní ṣe ọ̀nà ìní máa ń gbà ṣẹlẹ̀. ولقد نجا قد اختلف النجاة عند الأنبياء والمرسلين. ojú owó pẹ̀lú lọ́nkà fún mi. 36. 36 lọ́dà fún 37. mi. yémi náà wà wúrí. bàbá wa sọ pé àwọn ànẹ́bí náà ti wọ́rí o ọ̀nà ibi tó ń kálukú gbọ́n tó gbọ́rọ̀gbà tó fi láti yọrí iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ra wọn. وكذلك اختلف عند الصالحين والمصلحين. ọ̀dà gbogbo àwọn tí wọ́n jẹ́ni tí wọ́n ṣe rìfọ́mà ní gbogbo ayé tí wọ́n tún lù wọn ṣe ibi tó ń kálukú wọn náà gbà kọjọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́nà tó dé láyé. وقد يكون النجاح على شكل الفشل. èèyàn lè gbìyànjú gbà mí bí èyí tí bàbá náà gbìyànjú yìí táwọn owó tó bóyá bàbá ti fẹ́ táwọn owó tó bàbá ti kíni o mo ti fẹ́ torí báwọn tó torí ẹ̀sìn wò sí kíni o wọ̀n mọ́ lérí kíjọba ẹ̀sìn ó lè fẹsẹ̀ múlẹ̀ ilé Yorùbá kẹ́sì ó lè fẹsẹ̀ múlẹ̀ àtijọba rẹ̀ bàbá fi báwọn Haúsá ìjà o àtàwọn Fúlàní ní ìjà tó lágbára tí ìgbọ̀rọ̀ padà síbẹ̀ mọ́ gbogbo onílẹ̀ lọ́nà kálámù ẹ̀ lé. Ibo wo túká dáadáa. Ṣé ẹ̀dá pẹ̀lú àwọn Fúlàní pẹ̀lú àwọn Haúsá wọn ò túká dáadáa o. Nígbẹ̀yà ayé lérí kíni yẹ́yẹ́ ọ̀rọ̀ Yorùbá. Táwọn Haúsá wá ń wo sí Ádámù pé àá. Lábúrú wa ti ṣe pẹ̀lú ẹjọ́ yìí. Ọwọ́ ara tí àwọn èèyàn rẹ̀ nísì.
wàhálẹ̀ yìí ò kìí sọ ní màá sọ gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀ tí bàbá kọ yálà yọ ọ̀rọ̀ ìgéṣì wọn ní àwọn ọ̀rọ̀ tó gbóná àwọn náà ti dé ní àwọn náà pọ̀ tiwọn náà níjọ́ tí wọ́n kọ́ àwọn bàbá bàbá yìí tẹ́ lọ́mọ tí wọ́n mú wọn wá àwọn bàbá yìí tẹ́ wọ́n sọ wípé ẹ̀ ti kéwú pẹ́ o ìlọrin olè mọ́ sọ kí nìkan fún yín àwọn bàbá yìí gbọ́ tí bàbá ń gbìjà wọn tí mú àwọn bàbá tèmi ní ìbólẹ́wà àwọn òṣèlú ti dé káà náà yọ kádàmù wọn báwọn ará rẹ̀ àríwá ti yọ tira wọn ní ṣé Ádámù nìkan náà lọ́wọ́ abẹ́ wọ́n dágbà táwọn yóò tún máa dá sí náà àwọn ọmọ kí ó rẹ̀ náà ló tún dá sí àwọn bàbá tí yí kò sílẹ̀ èyí bàbá tí ẹ ìwọ ó ti mára rẹ̀ tí wọ́n wá ní wọn mọ ìjà fúrú rẹ̀ lónìí ṣé bàbá tí ẹ mẹ́mẹ́ ẹ mọ́jà bínú síra wọn èyí sì sọ fún pé kí ní ìyẹjá lọ́pọ̀ ní inú òpè yóò ṣe ẹ̀mọ́ tó ṣe fún ṣe Ádámù nílẹ̀ Haúsá nílẹ̀ ọ̀rọ̀ ṣe ẹ̀mọ́ tí wọ́n ti bá ọmọ kéwẹ́dì sí nílẹ̀ ọ̀rọ̀ lérí kí ògbọ́n lè dàgbà ni bàbá mi kan gbogbo ayé rẹ̀ sí lórí ìfijọba ẹ̀sìn lẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá bàbá ṣe Ádámù fi ìgbésí ayé wọn sí àríkànfì ọ̀fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ ọ̀fẹ̀mí ara wọn lélẹ̀ tẹ́bi doníjà láàrin àwọn Haúsá láti fi kálámù rẹ̀ lẹ́sìn àwọn òní kí ìgbà níbẹ̀ gbogbo ẹ̀rọ lápọ̀lẹ̀ délé èmi tí mo jòkó iná èmi náà pọ̀kùn ní gbogbo èèyàn ọkọ̀ èmi agábẹ̀rẹ̀ iná pọ̀kùn nígbà náà lójú ayé bàbá mi náà níbo lẹ́wà ẹ̀nà àǹtò àwọn tí ìjọ padà wá kọkún sẹ́ẹ̀mọ́ tí wọ́n ń kọ àbí kí n gbé bóde ní nínú ọmọ kí bàbá náà lónìí kọ ìdọ̀rọ̀ ọrùn èmi náà ti ń dàgbà wọ́n láì àgbọ̀dá o agbọ̀bọ̀ tó rẹ̀ ní ìfẹ́mọ̀ sí lágbàlágbà èyí ra ọ̀kan ní ṣe pé sádọ́rẹ̀ ẹ̀yà yìí nìsí sípúnẹ̀ sí báyìí òun náà wà jẹ wà sí èyí rẹ̀ kú sọ ọgbẹ́ ohun nínú lẹ̀ ní ìwà tí wọ́n ń wíyàn fún mi ní jọ náà nípo bàbá rẹ̀ wá ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ̀ tó dìjọ mọ́ wọn àbá lónìí gbé ìtẹ́ ẹsẹ̀ jáde tó ṣe ká wọ́n tó kú àṣírí kí ló pàdé lẹ́rù ìdẹ̀mẹ́sì kọ́lá máa mú kéré jù báyìí lọ sẹ́mi máa bẹ̀rù wàláhì ìwádìí ọlọ́tọ́ máa yọ kò sẹ́yìn olóògbà wọn àtùpàdé ẹ máa ń pa kìí sì mọ́lẹ̀ ọlọ́ àtùpàdé yẹn pa kò sẹ́yìn tó lè pa ìmọ́lẹ̀ Ọlọ́run ẹ̀sọ́ bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run là bàbá wà kò sẹ́yìn tó lè pa ọ̀rọ̀ bàbá mi ṣe mí láàánú ọ̀rọ̀ mọ̀lánà ṣe mí láàánú mi tó padà wá já sí ìdí mo rò pẹ́ sí ọ̀tọ̀ ìtẹ́ sí ọ̀tọ̀ ó jẹ́ kí gbogbo àánú òpin àtàyè wa padà ibi tí bàbá jà fún yín dámi lóhùn. وربما كان النجاح متأخرا عن الأوان. èyí náà wájú ọfẹ́ náà ń lòdì náà ni bàbá sọ yìí ó lè dàbí ìgbà tó jẹ́ pé ṣé gbogbo dáwà tí ṣe adáwà bẹ́ẹ̀ ṣe ní sí òní fáṣálì láàrin ẹ̀yin Yorùbá yìí ìbéèrè ọmọ èyí ọmọ bí ara rẹ̀ tí bá wò wà tẹ́ ẹ̀ wú. bàbá ní nàìjáwù ó sì lè jójú nàìjáwù jọ mi kò tí ì náà ìpẹ́ agbọ́dọ̀ ṣe sùúrù ká mọ́ dàrú ká mọ́ ti gbà pé ní kí ni o fáṣálì ọlọ́pàá rẹ̀ lè ń dàrú àwọn nǹkan tí ọmọ orí bí bàbá ti rori àti báwa náà ti rori. ولكنه على كل حال نجاح. ìtì mo fi wá mọ̀ fún àbọ̀ òní fáṣálì
nígbà yìí ọ̀rọ̀ wà sí mi prógámù lẹ́tọ̀ tí ṣe lọ́wọ́ ìlànà ẹ̀mọ́ wọ́n láwọn kọ̀ọ̀kan tí wọ́n gbọ́dọ̀ dúpẹ́ fún wọn láàárọ̀ ìní tébù ìgbà àtìtò ní oògùn náà àgbọ̀rọ̀ tí ìlú ní fáṣálì gbogbo tí bá bẹnu wa lẹ́kọ̀ọ́ sí kí ni ọmọ ìgbẹ́ láàmà ti dàrú. ولكنه على كل حال نجاح مهما كان. bàbá ní ẹ̀ bá gbìyànjú wọ́n bá ní fẹ́ yọ wọ́n gbà díẹ̀ wọ́n gbà pé kéré pé òun ní fẹ́ yọ sọ́ksẹ́sì náà ló ní. wọ́n lè jẹ́ pé fẹ́ yọ tó rò pé òun ní lójú ayé òun àsìkò rẹ̀ ní ètò bóun bá lọ tán ọlọ́wọ́ padà tó gbé òun dìde bí ti ń gbé bàbá mi dìde lára mi yìí nísìn. ta ló lè mọ̀ pé mi ní tí wọ́n á dìde lónìí nísìn tí mo bá ṣe adé bàbá yà lọ kò sí ibi tọ́lọ̀ òsì lè yàrá sí wọ́n lè yọ ilé ọ̀tá rẹ̀ wọ́n náà bá ṣe lọ́tọ́ bá fẹ́ gba iṣẹ́ rẹ̀ ó lè fi ọ̀rọ̀ ó lè yọ ara sí láti ilé ọ̀tá rẹ̀. bàbá náà wò mí lọ́wọ́ nísìnyí lásìkò tí wọ́n dábàá kí wọ́n bẹ́ mi kẹ́rẹ̀kẹ́ kò ní níbi mọ́pọ̀ fìbílẹ̀ náà ni bí mo ti kéré lọ́jọ́ náà wọ́n dá mi sí àṣẹ wọ́n padà ní pé wúlò bàbá mi ọkùn sẹ́ mo kí yí o mo kí yí gbogbo àyẹ̀lẹ̀ bá wà ìkí ọlọ́ọ̀kọ́ àgbáríkọ́ ọlọ́ọ̀kọ́ ọmọ bá mi bá yí gbé bẹ̀ ìwọlẹ̀ tí láàbí àjẹ́ mọ́ tẹ̀lé wa gbé tí láàrín àjájú bàbá lọ́kọ́kọ́ jájà bára yóò fún yí lọ́wọ́ á sí èmi náà jẹ́ tí mo sùn dára sílẹ̀ yìí tí ìbẹ́ náà kìí sí ní pákẹ̀tì fi kú ṣe ẹ̀rọ bá àmà táà sí ẹ̀yìn لقد نجح الشيخ عثمان في هذه البلاد. ẹni tí ṣe aláwọ̀ kọ́kọ́ jábọ́ ibẹ̀ sọ́sẹ̀sì oríṣiríṣi fọ́tò ní ma mú ní owó ẹni tí ṣe aláwọ̀ kọ́kọ́ jábọ́ ṣé ó sọ fún ìfòdí ni ó ní fi hasi ìbílá ó dìde fílàní ni. بالقرن الماضي. ní sẹ́ńtúrì tó lọ. حيث قام بالجهاد للإسلام. ó jà fún Islam pẹ̀lú jihad ó ṣe jihad. وتغلب على جميع ملوك عروس السبع. ọgbà ìjọba náà ọ̀sáàtì gbogbo ìjọba náà wọ́n á sásà tó ń lẹ́lẹ́ إسلامية كبرى. má ṣe méjì sẹ́yìn má ṣe méjì sẹ́yìn ọgbà ìjọba náà wọ́n sì lò lọ́gbọ̀rọ̀ ọdún ọ̀nà kan náà ló náà rí kéré bá àwọn alágbà rẹ̀ wọ́n gbọ́ alágbára ni wọ́n o kéré kó sì gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dípò tí ó sọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ omi ẹ̀dá làwọn náà gbóni sí nìsí táàfẹ́ ọ̀tá ó sì rìsì bí ọdún ti pò láyé tí wáyé náà lọ́pọ̀ gba àwọn gbogbo ẹ̀ náà ní padà kó jáde tó rásù wọn ó dákẹ́ mọ́ tẹ́wàá mọ̀ pé kéèyàn dàgbà sókè kó ní success láyé kése lórí sí bí wàhálà bí ìgbà rẹ bá ṣe dàgbà tó ìṣòro ayé ìgbà náà ṣe kílò wọ́n dàgbà tó. ونجح الإمام محمد بن عبد الوهاب. ẹ̀gbọ́n bàbá tó dákú ṣẹ́ Muhammad bin Abdul Wahhab nílẹ̀ sàlórí lọ́rùn ọmọ bàbá alájídí bàbá dákú àwọn náà. في دعوته الإصلاحية متعاون مع آل سعود. ونجح orí ṣe ọgbà ìjọba ní pẹ̀lú àwọn ọba kọ́ra tí wọ́n pè ní àwọn ará Saudiya tí wọ́n lórí fláàgì Saudi náà ni a lè sọ owó dẹ̀. ونجحت نجاحا ملموسا. bàbá náà ó ní success tí gbogbo ayé rí. باقية إلى يومنا هذا. tí erípa tiẹ̀ náà kú dòní erípa ti ṣe Usman tó kù ní gbogbo ilẹ̀ ọba Hausa yìí tí wọ́n jẹ títí dòní gbogbo Emirate àwọn ọmọ kéwòn rẹ̀ ló fi bẹ́ẹ̀ ọlá ló sọ wọ́n jíjọ́ ti dà
ọmọ kéwẹ̀ lọ ha fún. Bàbá Ayíṣà onílẹ̀ ọ̀nà Muhammad bin Abdul Wahhab yìí àwọn náà gbàjọba olóòwò ní máa ṣe jọba ọ̀rẹ́ sì mọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó gbé fáwọn kọ́nà lọ́wọ́ ó la Sùdíà. Bàbá ní wọ́n ń lò títí di ìsìn. Tàbí ọmọ pé mọ́múlákà tó sọ̀rọ̀ ní yẹ́tù láàrín bí a máa pè àfáà ló dìde ìlọ́jú kọ́lọ̀wọ̀ ní tiwọn. Wa naja Muhammad al-Mahdi fi Sudan. Muhammad al-Mahdi ní Sudan ó dá dìde. حيث قاوم الفساد والاستعمار الانجليزي. Fọ́nà àwọn èkó ti déjọ́ náà. Àwọn èkó amúnisìn wọ́n ti déjọ́ náà. Àwọn Gẹ̀ẹ́sì ti déjọ́ náà. Wọ́n bá wọn lọ kó sì dìfẹ́ tiwa. ونجا حتى قام حكومة الدراويش. Gbogbo ìjọba tí wọ́n dálẹ̀ tó lé kó ìjọba jùgbùjùgbù ọ̀tá ìjọba àwọn Darawisi. وبعد قتلهم الجنرال الانجليزي ودامت الحكومة. Ó gbé ìjọba Súfì dìde wẹ̀. ودامت الحكومة قرابة نصف قرن. Sóyé jẹ́nẹ́rà tí wọ́n rán wá láti àwọn Gẹ̀ẹ́sì ti darí wọ́n jọ náà wọ́n bá lógún wọ́n sì bá àwọn náà lò ìjọba tí wọ́n láàdọ́ta ọdún. ولو اتفق أن عثمان بن فودي Ibi tí wọ́n lọ yìí bàbá wá ní tó bá gbé sí Usman bàjẹ́ wá bàbá tó wá ń bèèrè rẹ̀ ìdí sí Usman ta lórí ìṣẹ́ Nàìjíríà yìí tó bá wáyé lónìí bò ló ti. قام في هذا الزمان لما كان نجاؤه على مثل ما كان في الماضي. Bàbá ní wọ́n bá tíráì tó tíráì wò lánàá tó bá fẹ́ tíráì ní Nàìjíríà lónìí kò ní ṣiṣẹ́. Ìgbà tọ́nà yàn fún ló ti rí i. Tó bá tíráì rẹ̀ lónìí tí Nàìjíríà bẹ́ẹ̀ yìí ní sí Usman irú ìjọba kò ní ṣe kí ni o kò ní ṣe. Òdodo. Àwọn ti lé bẹ́ẹ̀ terrorist. Àkọ́kọ́ tó kọ́ ìjọ kọ̀kọ́ fèsì nù. Gbogbo ayáwó tó sọ di bandit. Wọ́n wá ní àwọn sọ́jà rẹ̀ níbà. Wọ́n wá sí mẹ́tí ṣe ìkáwó. Mẹ́tí lálàṣẹ ṣe káwó ní wọ́n lálàṣẹ. Kó mẹ́wọ̀. ولو اتفق أن محمد بن عبد الوهاب قام في هذا الوقت لما كسب المعركة. Bí ṣe Muhammad Abdul Wahhab tilẹ̀ Sùúdí ti Nàìjíríì. Tó bá dìde lórí tó bá ní tó ń ṣe lánàá wọ́n ṣe lónìí lórí fílíọ̀. Kí ló jẹ́ oní fílíọ̀ ni pé àwọn ọba náà ti tẹ̀lé àfà mọ́ bẹ́. Ìtọ́ ọmọ òfin ní fílíọ̀ ní Saudi ni pé báwọn ọba ṣe nígbàgbọ́ pẹ̀lú àwọn àfà níjọ kò sí mọ́ o. Àwọn ọmọ òti tẹ̀lé àfà mọ́ bẹ́. Àfà lókùn ti ń tẹ̀lé ọ̀rọ̀. Tẹ́lẹ̀ bá ọba sì tẹ̀lé wọn ọlẹ́wọ̀n nù. Lọ́ọ̀lẹ́ wọn ẹni tó kú sẹ́wọ̀n Saudi ní sí àwọn tó kún bí àwọn àfà yìí. Torí pé bẹ̀ àwọn sanwó sùn fún wọn ní náà bá ti gbọ́rùn tó nísìn tó ní yá ìbátọ́lá àṣẹ́gbẹ̀ ọ̀lẹ́wọ̀n ni ẹ̀tọ́ bá ti ní yá ìbátọ́lá tọ́ọ̀rọ̀ jú bẹ́ẹ̀ tó yá ìbátọ́lá àṣẹ́gbẹ̀ lórí nípa yíò wọ́n ti kí ló ti bọ̀ ọ̀nà ìyà ni pé bí ṣe Muhammad Abdul Wahhab bá lówó ṣe lónìí ẹ̀wọ̀n ní òkú sí àwọn ọmọ ìyá rẹ̀ náà ní òun. لذلك لم يجعل الإمام حسن البنا. Bàbá ní tó ṣẹlẹ̀ ní tó fi jẹ́ pé Hassan Banna gbà tó dìde ní Mọ́sálì tó ní owó ṣe rẹ̀ òyìnwó. Kọ́tọ́ kátó palẹ̀ mọ́ kọ́tọ́ lájú wọ́n finish. Wọ́n finish. ذلك لأن زماننا غير زمانهم. Ìgbà wo òjòba wọn. والأرض غير الأرض اليوم. Ilẹ̀ tí wọ́n lò jọ́nà ibi tò ní kọ́. مع أن البنا قد نجا في إصلاحه. Àmọ́ bàbá ní wọ́n pa Banna àwọn àtúnṣe tó ṣe àti àwọn tó liberate wọn ò kú tán o. Tí náà rẹ̀ sì tún bẹ nílẹ̀ ìlú rẹ̀ náà ti ṣe kí ló nílẹ̀ ìlú wọn ti ṣe kí ló ti gbó. قد نجا في إصلاحه وإن لم ينجا في إقامة الدولة لصعوبة ذلك. Ẹnu àtúnṣe tó fẹ́ ṣe àwọn tó yé nínú àwọn tó yé ọmọ Yusuf gbọ̀dọ̀ ọmọ kéwẹ̀ ni. Èyí tó jẹ́ tó wọ́n lé okó bẹ̀ yìí náà Mùrúsí àbí Mọ́rísí wọ́n pè ní sóyé ọmọ kéwẹ̀ ni sóyé wọn ò níjọba dálẹ̀ ni àmọ́ wọ́n ní tí wọ́n ní ṣe. أليس من الصعب اليوم Ọ̀rọ̀ kẹta bàbá wa ń bi ara rẹ̀ léèrè owó ẹ bá gbọ́. أليس من الصعب اليوم أن يؤسس داعية Ẹ̀rọ gbogbo tí dáhùn yìí bàbá ronú ẹ̀mí ẹ̀ bàbá ronú ẹ̀mí ẹ̀
kò sùn. Ibi kí làwọn náà lè ṣe ní sí o, kí làwọn náà lè ṣe ní sí o, kí làwọn lè ṣe ní. Nígbà tó wá ní gbogbo àwọn tó fẹ́ ṣe bí tijọ́, wọ́n ní pé wọ́n ti kí ni o, ó yíwọ́, wọ́n pa wọ́n. Tó sì ní pé bá ọjọ́ náà wá ní ìsìn wò ní jẹ́ wọ́n rí ṣe. Bàbá wa bí ara pé ṣé kò sọ̀rọ̀ bí? Àlìsàmìlà sáàbì. Ìjẹ́ kò sọ̀rọ̀ bí? Àyọ̀ sẹ́sẹ̀dẹ̀ àyíyàtún hukumatan. Ipe kí àfáà kan tó dó wá sí, àbá àfáà kan tó dó ní mímọ́, àbá àfáà kan tó ní bí bàbá àwọ̀ lárẹ́ṣẹ́ Adama Abdallah kó dìde. Àyọ̀ sẹ́sẹ̀ hukumatan. Kó lóun fi jọba ẹ̀sìn lélẹ̀. Nítorí kí dáwọ́ ti dé ìlíyà. Tó sì jẹ́ pé ìpèpè ẹ̀sìn náà ni wọ́n máa pè. Illa ma yakunu an tariqi thawra. Ẹgbẹ́ lọ torí. Bàbá lẹ́yìn kan ṣoṣo tó rí sẹ́nu gbà yìí. Tó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ló dé lọ́wọ́. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ló fi ṣe láyé ti lè tó yìí náà. Tẹ́mà pé gbogbo kan bẹnu kádàrá yà. Bàbá ní ẹnìkan ṣoṣo náà ni. Illa ma yakunu an tariqi thawra kama fi ìlànà ìsìlámù. Gbọ́dọ̀ tó bí. Bàbá ní ìmáàmù mẹ́rin nìkan. Ayatollah Khomeini. Tọ́yẹ́ wọ́n náà revolution nínú ìlú wọn lọ gbé wọlé. Ó sì fìjọba ẹ̀ síse kí ló. Ọ̀nà kan táwọn náà tó bá ọ̀nà revolution. Táwọn àbá ìlú wọn náà sí kí ló tí wọ́n bá kì bàbá náà. Ní 20th century yí ẹni tó rí sí àbá àkẹni ní gbogbo ayé. Lójú ọjọ́ pé tẹ́ bá kó gbogbo owó ayé jọ gbogbo ayé àfá kan ṣoṣo ni wọ́n yà sílé fọ́tò àfá kan ṣoṣo níbẹ̀ gbogbo owó ayé lẹ́yìn tó bá ẹgbẹ́ Nàìjíríà tí kú lásìkò tó yẹ kó kú ní àfá kan ṣoṣo tó wò rẹ tí fọ́tò rẹ gbọdọ̀ wá bí owó oníṣẹ́ Usman gbogbo nìkan tó rò nìkan lórí ìjọba fi lílẹ̀ ẹni ọba fi ìjọba lélẹ̀ ẹni tó bá ṣèjọba tó níjọba fi múlẹ̀ ìní fọ́tò rẹ̀ àbọ́sẹ̀ kẹka sínú ìjọba ìní fọ́tò rẹ̀ máa bẹ́ẹ̀ bí kí ní ibi owó. ẹni tó mú ní iṣẹ́ ní gbogbo ayé kéèsè ìlú ẹnìkan ní 20th century bó ti lé tó yìí táwọn èèbó ti lajú tí wọ́n ti dàgbàsókè tí wọ́n ti ṣe gbogbo nǹkan tá tó yẹ kọ́kọ́ àwọn ọmọ kókò sẹ́nì kankan níwájú àwọn sóyé Ayatollah Khomeini nìkan ni. Ayatollah Al-Khomeini, Ruhullah ibn Mustafa Al-Mawsawi Al-Khomeini. Ẹni tó rí ìjọba. Ayatollah Khomeini nìkan ni bàbá fi dápọ̀ sí pé àmọ́ nígbà tájọ́ àfáà náà gbà wọ́n ti léwu náà bóde wọ́n ti lé bàbá náà jáde tó ti bá níṣẹ́ France lọ́lọ́ ọgbọ́gbọ́ tó lé láti Iraq ọ̀dọ̀ France ẹwọ́n alọ̀ níbẹ̀ lọ́wọ́ níbẹ̀ nígbà tó lọ sí tó tágbà náà gbà tó yí ó sì bákanbákan ó sì bákanbákan ó sì bákanbákan èyí ni wọ́n sọ lónìí revolution bá bẹ̀rẹ̀ lù ẹ̀ wọ́n bá yàtọ̀ káfọ́ wáyé wọ́n bẹ lọ́ọ̀ débẹ̀ lẹ́yìn tẹ́yìn sọ pé kìí ṣe ìbẹ́lọ̀ ká máa kàkà o ìkẹ́ ẹ̀mọ́ ìjọba mọ́sálásí èyí táwọn èèyàn wá ń fún àdísì èyí tẹ́mi sọnù èyí tẹ́ ń wí sọ́ọ̀bù náà ló ṣe ṣé bàbá tó ń ọmọ ilé ọkọ mẹ́lẹ́ èdò tẹ́rọ púpọ̀ lè ṣeéṣe mọ́ sọ́mọ ilé ọkọ ní sọ́mọ ilé èdò wọ́n ló mẹ́ abọ́dígbàdì ẹgbẹ́ ìrìnlẹ̀ wá ojúdúdú ti ń dààmú yí tẹ́ ẹgbẹ́ gbogbo sí ìjọ òjò ṣeéṣe mọ́ alẹ́ ní àdéjòkó sí lọ ọwọ́ àjíkẹ́ gbogbo tó lọ dá ní wọ́n mú wá sí ní tí òjá rí ìjọba ẹ̀mí sí lélẹ̀ mọ́ òun náà nígbà wa ti sí alẹ́ wọ́n ní pé gbogbo tó lọ dá lọ́kù tí wọ́n mú wá sí àwọn akọ́nà sí lọ́mọ àti lọ́mọ alẹ́ ìsámínà sọ́ọ̀ bàbá mi náà yìí tún máa sọ̀rọ̀ dérí bàbá náà torí àwọn ọmọ tí bọ̀ lọ́la wọ́n mọ́ ìjà kan látàkìnà tú ẹ̀rọ àti ìlà bẹ́ẹ̀ bá fẹ́ kí ìkẹ́kọ̀ọ́ jìdé Nàìjíríà yìí náà kò ní ìdíkájá kan ó ti tó kẹ́yìn àfẹ́ ẹlẹ́sìn kẹ́jìdé èyí tí ń bẹ́ oníṣúfì ìjà sínú
àfọ́ Sufi lẹ́ni yìí náà ara ó bó ti ẹ̀ jẹ́ pé Sufi tí wọ́n Sufi Ṣíà ni Sufi ti sùn níbẹ̀ Sufi ti Ṣíà wọn Sufi ti sùn nílà mọ̀lá Áfíríkà Sufi ti sùn nílà àwọn eléyìí bẹ́ẹ̀ bá padà wá lókè náà ọjà lura wọn ibì kan náà ní ọ̀pàdà sí kí ló já sí àwọn eléyìí ìṣẹ̀lẹ̀bọ yájú ẹ ọgbà ìjọba yẹn ló jẹ́ gẹ́gẹ́ ní gbogbo owó ayé nìsí ẹni tí àfá àti fọ́tò rẹ̀ gbẹ́ ní owó òmẹ́ni nìkan ni ayé tó dáa ẹ̀kọ́ mẹ́yìn nínú gbogbo owó ayé àfá àti fọ́tò rẹ̀ gbẹ́ ní owó òmẹ́ni nìkan ni ayé tó lọ ìjọba tí ẹ sì lọ dì sí òní wọ́n lò ní ìran ilẹ̀ àwọn èèbó fi ń dájú láwọn ìran nì tí wọ́n wàhálà tó fi kó bá wọn tó fi dogun wọlé ọ̀rọ̀ yìí gbà dọ́là ìsìlámíyà ta ní tí èsè ti arábínísì tí èsè dọ́là àràbíyà ìsìlámíyà tó ẹgbẹ́ àdọ́là tó fàárì sí ìsìlámíyà ni tó wà ní gbogbo ayé lónìí náà tó kọ́kọ́ jẹ́ ní gbogbo ayé lónìí ìran lọ́wà ẹ jẹ́ ká sòdodo ẹ má bínú yẹn èyí tí ọba dánú àkídà wa àdégbà ìtìlà fátìlì wà èyí tí ọba dánú àmọ́ tí wọ́n bá ní ṣe jágbà fún wọn ní ṣe nígbà tí gbogbo ayé rò pé rúrò lẹ́sẹ̀ kí ló wáyé mọ́ lọ́lọ́ náà lọ wọn bó ti nàró Muhammadu Buhari ní Saudiya ó sì nàró bàbá wa Iran bàbá òbẹ́ ní Iran bó ti nàró fódíò ní Nàìjíríà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni a nídìí láti lọ yíwá tàn wọn kájá padà kásítọ́dì wọn sọ bẹ́ẹ̀. wọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta ṣe fọ́nù fòdí àti bàbá Ayatollah àti Abdul Wahab Najdi wọ́n ní ká lọ sọ́ọ̀dì wọn dáadáa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. bàbá wa parí ọ̀rọ̀ náà. alaysa min as-sa'b an yu'assisa rajulun madinatan jadidatan kharija. sẹ́yìn lè dìde ní ìsìn wọn lọ lè tẹ̀lú kan. kharija ayyi dawlatin. wọn lọ lè tẹ̀lú kan. kharija ayyi. ṣé bàbá wa lè dìde ní ìsìn wọn lọ lè tẹ̀lú kan. kharija ayyi dawlatin min duwal al-alam al-hadir. sẹ́yìn lè jáde lérí ilẹ̀ yìí náà ní ìsìn wọn dìde wọn lọ lè tẹ̀lú kan. tíjọ wo ni wọn èyí làwọn mọ́kò ibẹ̀ ṣe tẹ́ fi lọ́nà gbòòrò tí wọ́n pè wọ́n mọ́kò tẹ́pẹ̀ wọ́n bá ní tí mọ̀ ń gbọ́ láàárọ̀ yìí pé pọ́nà 5 local government nísìn wọ́n ti gbà á lọ́wọ́ àwọn ará Sókótó ìjọba ti wò rẹ̀ ọ̀rọ̀ onígbòkò yìí ọ̀rọ̀ oníbánìtì ọba ṣe Adam Abdallah láyé àwọn kan wá háwọ́ lè yí nísìn lókè ọ̀yà yìí tí wọ́n rí kébí ìjọba yìí ti lọ ọ̀tá wọn ní ọrùn àwọn gbọdọ̀ dáyìn lábọ̀ ìsìlámí àpadà ní gbogbo ìtọ́sẹ̀ náà وقد توزعت الأراضي بين أصحابها وقسمت الحدود بين ìtọ́ ojú òjò rọrùn síṣẹ́ ní pé gbogbo ilẹ̀ wọ́n ti pín ká kò síbi tó ń jáde lọ tó wá pé ìwọ́n ló nílẹ̀ yìí tí èsì tí ò sí lábẹ́ ìjọba kan àbí tó bá ṣe ibú bẹ́ẹ̀ nígbà táwọn ìká tí wọ́n dà lúrú nísìn tí wọ́n náà gbà fọ́nà local government tí bá local government ti bàbá wọn ní tìjọba ní bọ́bá yá ìjọba mọ̀lú tọ́rọ wọn ìdí òjò lè rọrùn kó ṣe é ṣe mánu. ومع ذلك فلا بد لكل داعية من النجاح. bàbá rú gbogbo eléyìí pátá nínú wọn nígbà tí wọ́n parí orí tọ́ ẹ̀rí pé níbi ìyè méjì bàbá wa torí àlẹ́sà orísìtì fàámù ní kí ní tùfínú kéèsè káyò àṣákìrí àtẹ̀ṣkì kí ọmọ òrùka kọ́ máa dàrẹ̀ lórí irú kọ́ máa rò pé sí ó ṣe ṣe o àbí ó ṣe ṣe ìmáàmù ẹ̀mí àbàtà ọlọ́pù sí dáadáa fún yín èyí pọ̀ máa ọlọ́pù sí dáadáa fún yín èyí ilé ìdọ̀bá ní tọ́ bá àbá wá rí ṣe náà ìtàwọn kan fẹ́ sọ fún àníkí gbogbo ẹ̀yìn àfáà tẹ́lẹ̀ máa ń pè kò sí jọ́nà tọ́lọ́ ẹ̀yìn náà wá bẹ́ẹ̀ ti ní success mẹ́ ní dèdè ìtọ̀bá yìí ṣe kó ọlọ àwọn kan bọ̀ lẹ́yìn tó mọ̀ bọ̀ sí yókù. وإن كان في النجاح ألوان وأنواع. ọ̀nà ibi tó bá yẹ kó ti ní success ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí tó success ẹni o kálàkálà ni eríṣiríṣi ni bọ́lá ti gbàgbé wọ̀ dìde tó fi ní Nàìjíríà bí ó ti gbé lómi náà dìde tó fi ní Nàìjíríà ẹgbọ́n lọ tóbi ọ̀rọ̀ ọgbẹ̀yìn kí bàbá náà ò lè wá ní Nàìjíríà wípé alábẹ̀rẹ̀ nìkan lójú òde gbọ́rọ̀ bí tàkàrí
kọ́dà bàbá símọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máa ṣe tó fi wá dàgbà kó ti ẹ̀kọ́ dàgbà gbogbo tó yẹ kí ẹ dá padà nínú ẹ̀sìn yẹ́ ìdá padà lójú ọjẹ́ pàwọn àfáà tó kéré àtàwọn ìmáàmù ni bàbá pè sílẹ̀ ni wọ́n jọ so wọ́pọ̀ ni wọ́n fi kìíní ìsìnkìlò wọ́n fi nílẹ̀. àwọn àdí pàtàkì ni bàbá fi ronú láti pẹ́ pọ́ wọn fi gbé rọ́bìtọ̀ kalẹ̀ kí agbára fi lè wà lọ́wọ́ àwọn àfáà ìdí ìlú fi fi àwọn àfáà àtàwọn ìmáàmù. ló jẹ́ bàbá rí pé agbára ó ti kúrò lọ́wọ́ àwọn àfáà agbára ó ti kúrò lọ́wọ́ àwọn ìmáàmù àwọn àkàlọ́kù ti ṣe kíni o tí wọ́n darí ẹ̀. bàbá sì tún ti rí pé ti yàrá wá ìta pè ní ti ṣé Usmanu yìí ó ti bọ́ sọ́dọ̀ àwọn ọba jàmá ẹ̀sìn Islam yìí ń bẹ gbogbo ọ̀tí bàbá kọ́ ní jàmá ẹ̀sìn Islam lónìí kíkà tí bàbá ti rí pé àwọn Yorùbá ò ní báwọn eléyìí náà lọ mọ́ torí tí bàbá kọ́kọ́ níbi ètò tiwọn náà ni pé wọ́n ti bi àwọn àfáà sẹ́yìn bàbá ní wọ́n ti bi gbogbo àfáà sẹ́yìn àwọn ọba ló kù wọ́n jòkó sí tó wọ́n lè fi bẹ́ẹ̀ ṣe mítìnì òmí ọba ti jọba lọ kò ní bá jọba lọ àmọ́ tó kú bẹ̀ ni pé wọ́n ọ̀rẹ́ kan nẹ́ẹ̀sì ra mí nínú ẹ̀sùn tí ṣe adáfíkà sí wọn lọ́rùn gbogbo ọjọ́ bá fẹ́ mú wá wọ́n ní láti Sokoto náà ni bí wọ́n bá fẹ́ yọrọ̀ iṣu wọ́n ní láti Sokoto ni bí wọ́n bá fẹ́ yẹ sẹ́kẹ́tìrì wọ́n ní láti Sokoto ni tó bá fẹ́ yẹ tẹ́sọ́dà wọ́n ní láti Sokoto ni kẹwàá yọrọ̀ ní síbẹ̀ ló ṣe o bàbá ní sí ọ̀sán àpá àpò mi ni a sì ní Nàìjíríà kan ni wá that means ẹ ti sọ ní tara yìí nìkan nígbà tí ẹ ti wá sọ ní tara yìí àwọn náà gbọ́dọ̀ dá mi lẹ̀ àgbọ̀dọ̀ dá mi lẹ̀ o ibi tí bàbá ti ronú kan mí tí ó dá lẹ́nu lẹ́yìn wọn sọ pé Kámílù kan ló fún bàbá ní fíkírà kan lẹ́yìn Kámílù sẹ̀rífì kan ìlànà kan náà lórí bàbá kọ́ bàbá bí gbàgbé ọwọ́ ni ìwọ ló mú bí títí ẹ̀ ń wà wọ́n o kọ́nà eléyìí lọ́gbà ẹ̀ ń challenge wa àmọ́ wà láì fún owó títàn àbájá ìtókù ní kí wọ́n bàbá wá fẹ́ kí Yorùbá ní independence kọ́ fààlà sí wọn láàrin Haúsá pẹ̀lú Yorùbá ìtí ẹ̀sẹ̀ tí bàbá fi ṣe tó fi ṣe àwọn Haúsá nù tó fi kú táwùsọ̀ ṣe kí ló tí ò fẹ́ jì wọ́n níbi ìjẹ òmìnira fún Yorùbá ibi ìjẹ òmìnira fún kí ló fúnra Yorùbá bàbá fi wá wọlé wọ́n kọ́dà gẹ́gbà ti gbọ́ nùtàn èmi kí n sọ o lọ́dọ̀ iná láti gbọ́ báwọn bá wá mọ́mú mi lọ tí wọ́n ti pé ẹwà káṣe jọ ṣe rákítà tó lò lóko ẹmu ìmáàmù ti dẹmu bàbá ti ní kò ṣe kẹkara wa náà láàyè wà lórí kí ìṣọ̀kan òye wà wípé ìlàgbọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ náà rọ́bìtà yẹn tó ń pè ní rọ́bì láti wúlò àbáwá ìmà rọ́bìtà síyàsíyà nìdí níyà bí àjá kìí máa nìkẹ́ ìmọ̀ tí gbogbo àwọn bàbá máa jì í bẹ́ẹ̀ tí yẹn gbogbo àwọn olùkọ́ àgbà bàbá wa níwọ̀n tí wọ́n bẹ́ẹ̀ tí àwọn bàbá wa máa yí ìdíwọ̀n tí wọ́n bẹ́ẹ̀ bàbá máa yí tí wọ́n bẹ́ẹ̀ gbogbo bí àwọn ọmọ àkọọ́lẹ̀ ló já mọ̀ gbogbo tí lọ́bẹ̀ tí bàbá ọmọ kọ́lẹ̀ kò sí ló ń jẹ́ nípa àwọn mẹ́fún bàbá lóyè nígbò náà ní tó mú ọpọlọ rẹ̀ wá ìwọ náà ní kọ́ jọ̀gá àwọn bàbá àná mọ yí wọn tẹ́yìn ilé lórí tẹ́jà ẹ̀yàn tó wá ní fasilitétọ̀ ní sí adé bàbá ńlá èyí tí bàbá rẹ̀ fasilitétọ̀ ó gbogbo ni rárá ẹ má bu wọn kí jíjà ẹ má bu ẹni kankan o ìtí bàbá tí ẹ̀ tí ó facilitate ó padà mú wá tó sì lápọ̀ọ́lẹ́ báwa tí kàtíwà yìí wọ́n náà kàtí ẹ̀ láti máa bàbá ilé bàbá tí ẹ̀ náà ni torí ẹ̀ tẹ́ ń dìde ní sí ẹ̀rọ lè sápa mọ́sáfẹ́ àwọn àkàní o ẹ̀ tí yọ ní ìtàn bàbá yìí káàmọ́ contribution wọn náà sì gbogbo wọn ni wọ́n rí pé ṣe Ádámù ní àlíyà ó tó káwọn òbí ṣe olórí wọn ò bá jà ẹ má dàtàrú
wọn ò sì dúró mọ́ lọ́wọ́ nígbà tó gbé wá náà ní kò nídìí wa bàbá tí wàá mọ̀ pé lẹ́yìn wò lè san ọ̀rọ̀ ó sọ́dí yìí ó ní ẹ̀mọ́ yà mí lé èmi dé mọ́ ọmọ sí sẹ́kẹ́tìrì fún yín. torí ijó òní bàbá ó ti sọ ọjọ́ òde kalẹ̀ nípa ẹ̀yìn ọmọ sí sẹ́kẹ́tìrì kéèmì ọmọ gáìdì bí sẹ́kẹ́tìrì United Nations bẹ́ẹ̀ tó gbogbo document data gbogbo dọ́fà ọ̀dọ́ ẹ̀ tó ṣe kí ni lọ́wọ́ etí yà láàmú sí sẹ́kẹ́tìrì ṣiṣẹ́ yìí bí bàbá wa náà ti mẹ́mẹ́ lórí bẹ́ẹ̀ yẹ̀ ní ìkẹta yìí òdúrà yìí ti mẹ́mẹ́ lórí tí ọjọ́ yìí kẹta tẹ́ tó ń wù yìí lábẹ́ ìmáàmù ti Adókìtì ni wọ́n wà ibẹ̀ wọ́n wà sí bàbá òní sùúrù sí bàbá òní sùúrù tí wọ́n bá fi mí síbẹ̀ sí mi lè ṣe lábẹ́ wọn èmi fílà ni sọ ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọjọ́ ìwé tí ìrí wàhálà tí bàbá ń ṣe fún yín bí bàbá ti mọ kẹ́ńtọ́n ó ti mọ pé wọ́n ní wọ́n mọ̀ ìbọ́lọ̀ sí pé bàbá ga káwọn ọmọ tí wọ́n tó dìde ní sáàlámù ti dìde ní Haúsá yìí inú tó dìjà náà ni kó wọ́n fẹ́ tẹ̀lé wọ́n tẹ̀lé yẹn wọ́n tẹ̀lé sí àdáhùn wọ́n ò fún pé bàbá ní recognition tó yẹ kó fún bí ẹ ti máa fáwọn ọmọ wọn inú tó dìjà nù pẹ̀lú àwọn Haúsá yìí àtàfílà ìdí bàbá wa dà fún wọn àti ìjà tó jà fún wọn àti gbogbo táwọn bàbá wa fi ń sọlá táwọn ti tọ́ ẹ̀kọ́ náà wọ́n ṣe lọ gbogbo tó yẹ kó ṣe bí wọ́n ṣe eléri kú làwọn náà tẹ́ pé ṣe Ádámù lójọ́ sẹ́kù ìlọ́sà wa náà jẹ́rú lónìí táàbí ní kù lẹ́yìn iṣẹ́ Ádámù kábìkú tó rẹ́ ni ó léwu ẹ má rò pé mi adára yọ ọmọ tí ì ṣe ilé ìkẹ́wọ́n mi wà ibi ògbówó mẹ́ o ẹ̀rọ ilé bẹ́ẹ̀rẹ̀ tàbí ẹgbẹ́ sálárì lábọ̀bọ̀ ọdún lónìí ibi sí àfá mi mọ̀ náà níyàn láti lẹ̀ ẹ̀tọ́ bá lóòrùn sọ fún mi ìnìkọjá àdé tó bá nínú owó lẹ́kẹ́ ìbí Ádámù ẹ̀yà ìgbà sálárì mẹ́ bàbá lòdì èmì ìdé Ìgbòho tó dé ní àwọn akẹ́kẹ́ owó lẹ́kẹ́ àbíkẹ́ mi wá ń gbowó bẹ̀ wá yọ ìwà lè náà ó tọ̀wọ́ jáde wọ́n bò ní láti rí Ọlọ́run ní wò àwọn ọmọ yìí náà ní mẹ́mẹ́ àwọn tàà sí tàà Haúsá apá ti sọ́run ní wọ́n rárá wọn bẹ́ tìbí tí ìtí sọ́rọ̀ yìí gbogbo àwọn Yorùbá ló wà bẹ́ ọ̀nà méjìlá ní sí táwà fi tó fi mú orí wọn táà mọ̀ pẹ́lú gbẹ́gbẹ́rú tó kù yìí bàbá lójọ́ sẹ́kù gbogbo tí ọmọ ọmọ wí ní sẹ́lẹ̀ ipé ìsìlámù sẹ́kù lónìí mo ti ẹ̀kọ́ wà tàbí gbẹ́gbẹ́ wọ́n láì ẹni tó ṣiṣẹ́ rẹ̀ àwọn èèyàn pọ̀ o àmọ́ bí ti ṣe Ádámù àgbáńlá mẹ́ kò sí gbogbo ẹnu mo fi sọ yìí ni èèyàn pọ̀ ibi tó ká ikú kọntúbùtù sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ bàbá gbìyànjú fa wọn ò ti sáàbù tẹ̀ wá sí fún ọ láàrin lónìí ọmọ ìyá yìí sì ni wọn a gbìyànjú lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀sìn nílẹ̀ Yorùbá àti gbogbo tí ń jẹ́ ọmọ mùsùlùmí Yorùbá ni wọ́n fi kún wọn láwọn bàbá náà fi dáwọ́ bò wọ́n ni wọ́n fi bá wọn ṣe ni wọ́n fi kò sẹ́ni tó sẹ́ni kẹ́ parí ìyà fún wọn ni ẹ̀sùn àfá kẹ́ ṣoṣo ẹ̀yọ̀ kẹ́ ṣoṣo tó gbọ́dú bàbá tí wọ́n ní èdè àkàràkàgbọ̀n èdè ayédè kan láàrin àwọn tó fẹ́ olùgbọ́dọ̀ lẹ̀ Yorùbá ẹ̀ṣọ́ ẹ̀ má kọ́lẹ̀ rẹ̀ wọn bí bàbá bá máa ẹ̀ṣẹ̀ kàràkàgbọ̀n láàrin ọmọ ìyá rẹ̀ nílọrin ni o kí tó sì fàyè èmi ní sọ fún ilé atẹ́kùn yìí kò sí kàtàmù èyí ó sì yọ kó rí bẹ́ẹ̀ tọ̀bí yíyà ó dá sẹ́mi Ádámù yìí lójú gidi èyí tàà lè sọ jáde mẹ́mẹ́ èyí tàà lè sọ jáde èyí tẹ́ ń gbọ́ ìjọ oró ni èyí tó sì pọ̀ ń bẹ́ èyí tó bá yí lọ náà lọ́pọ̀ ń bẹ́ èyí tó bá yí náà lọ lọ́pọ̀ ń bẹ́ tí bàbá tó fi ń bí jàǹgàn dénú lé nílọrin
lérí kẹ́ mọ́dọ̀ ọmọ lẹ́yìn fáwọn Fúlàní kẹsì wọ́n dẹ̀gbọ́ àwọn Haúsá. àwọn agbìyànjú wọ́n sì gbìjà gbogbo tí ìjọba Yorùbá Adé lọrin káwọn òun lẹ wá sọ ní ipa kéèkì nísì tẹ́ẹ̀dé táyé ìpè àpẹ́ bá sẹ́ẹ̀sì yìí kò ní yọ ẹjá dà kankan lẹ́ẹ̀ tí ó sọ yìí ìjọba tí èdè pa ọmọ kéwòn ni lóòótọ́ rọ́mítà ìṣe mọ́ríkàsì tẹ́yìn náà àwọn náà gbà bẹ́ẹ̀ mọ́ríkàsì tí bàbá dálẹ̀ fún àwọn bàbá ayé ni bàbá dálẹ̀ fún kó lè dìjọba kó lè nàró ara wọn káwọn náà lè béèrè ẹ̀tọ́ wọn lọ́dọ̀ ìjọba. torí kí bàbá ti ní kí wọ́n bá wà ìyẹ̀rù wọn mọ̀ sí gbogbo tí bàbá wa kọ ìkéèsì àwọn Haúsá padà ń jára ara wọn ẹ̀yin ilẹ̀ yóò jára lẹ̀ wọ́n bàjẹ́ sí torí sẹ́kẹ́tì lónìí ọmọ Abẹ́òkúta ni olóyèdè ni ní Central Mosque ní ìsìn wọn yọ Yorùbá kalẹ̀ síbẹ̀ àpapọ̀ àgbẹ̀kọ rẹ̀ èèyàn yíbò kan wọ́n tún yẹ̀ síbẹ̀ títún kírun náà fún ọ nísìn iṣẹ́ ìdíjẹ́ ìlú nígbà wọ́n tún ṣe síta àwọn ni wọ́n ń darí ẹ̀ wọ́n gbọ́ bá wí wọ́n lo àkọọ́lẹ̀ tí bàbá tó fi gbé èké sí wọn tó mọ̀ pé bí nínú olóyè jẹ́jọ́ ní ìjọbẹ́rì sáì nílọrin àbí tọ́bẹ́rì táyà sí ló bá sókó tó bá lọ kò ṣe nínú ẹ̀ àwọn ọba tí ilé olóba wá bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n ṣe inú ní àwí tàà ṣe kú sí Adam àbẹ́lá sẹ́ntínárì tàà ṣe ọba sókó tó wá ọba àlọ́rí sì wá ọba mélòó ti rọ wá ṣé wọ́n pè wọ́n ní ṣé bí wọ́n ti ṣe lójú bàbá nù ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ má jájá o kò fànẹ́ mọ́ adídìí wà láàrin náà sí dídì wà a sì tún ní òkú náà ní sí pé àtúnlẹ̀ṣepọ̀ torí pé rọ́bítà tẹ́yìn wá ń sọ lónìí kí bàbá tó kú náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní problem bàbá òjò rẹ̀ wọn ni níbi tẹ́ gbà pé ní problem kàyí náà kálímọ́tù tíra náà ni sẹ́mi mọ́kọ́ tọ́ kàtí bàbá sọ pọ̀ ọ̀rọ̀ rọ́bítà mẹ́ Kalimatu rabitatul a'immati wal ulama. ibi tí ìṣẹ̀lẹ̀ lè lónìí استغفل ọ̀rọ̀ tí bàbá sọ pọ̀ rọ́bítà ni استغفل الأثرياء والأغنياء في بلاد يوروبا علماءهم بالإنفاق على الأئمة والعلماء. bàbá láwọn olówó àwọn ọlọ́rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti ajá kí mọ́sálásí máwọn àfáà lọ́wọ́ kò dí wọ́n lágbára wọ́n ti ajá kẹ̀ máwọn ìmọ́mù lọ́wọ́ kò dí wọ́n lágbára ìtò ń wá láàrin wọn nù ìtò ìṣì wọn ajá kẹ̀ mọ́ ọlọ́wọ́ wọ́n làwọn làwọn fìnánsì wọn irú èyí tí pòfẹ́sọ̀ Sunday òde pòfẹ́sọ̀ sẹ́yìn náà rántí ẹ́ ní àìsọ̀kọ́lá tó wà dúró kan wáyé yíwá ní àwọn àfáàní ìkìyìn náà bàbá ní gbogbo olè tí wọ́n ń ṣe òkú olè fẹ́ ajá kì mọ́sálásí ni وصلبوهم àwọn dúró owó ni wọ́n fi ajá kì gbogbo báwà mọ́sálásí àwọn olówó àwọn lọ́lá èmi ò tún fẹ́ pàá sí ọ̀rọ̀ rẹ mọ́ láàárọ̀ yìí o mo ti sọ ti ẹta ọlọ́run gbé ayékè rẹ فصلبوهم الأمر والنهي. gbogbo àṣẹ mọ́sálásí ẹmú ẹdẹ wọ́n ti gbà lọ́wọ́ wọn فأصبح أولئك الأغنياء أمراء àwọn ni wọ́n sọ̀rọ̀ àwọn dọ́gba tí wọ́n pàṣẹ بيدهم الحل والعقد. bá a bá fẹ́ pé ìjà ìlú ọ̀lọ́ kò ní lọ àwọn olóògùn tí wọ́n rán nílẹ̀ Yorùbá wọ́n fi wọn haidaki páwà àwọn àfáà ní mọ́sálásí àtàwọn mọ́mù ثم جاء دور السياسة nígbà tó ṣèlú dé فامتص الساسة من العلماء بقية دماء. èyí tó kù díẹ̀ díẹ̀ náà àfáà tó fi ń rajú àwọn olóṣèlú bá tún gbà lọ olóṣèlú tún gbà lọ وكمموا أفواههم wọ́n ṣọ́tọ̀ pẹ̀lú wọn وقيدوا أرجلهم wọ́n dè wọ́n lẹ́sẹ̀ وقللوا أعناقهم. wọ́n sọ wọ́n sódò gbẹ́nà ìlú àdáfà wọ́n ha lọ́rùn wọ́n gbé òòlé dá kẹ́kẹ́ sí mọ́sálásí àtúkọ́rá àwọn yìí فصاروا يجذبونهم حيث أرادوا. wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ti àwọn àfáà káàkiri títẹ́ ẹ̀sẹ̀ ilẹ̀ Yorùbá nù لا حيث tó أرادوا. yẹ ibi tẹ́ bá fẹ́ wọ́n mọ̀ tí àwọn àfáà sí kẹsì dáwọn àfáà bá fẹ́
ìtàn bàbá kan náà kò tó bàtà náà bí mo táwọn bàbá fẹ́ ṣe àwọn olówó yóò nígbà àwọn aṣẹ́ àwọn mọ́sálásí yóò nígbà wọ́n yarí ni wọ́n ní tọ́ táwọn lọ́rùn ní táwọn sì ní. wàlá àìsàn aráàlú wùláìkà àìmọ̀tò àǹfùsùhùm. ọwọ́ àdìgbà àwọn àdágbára kẹ́kẹ́ mọ́. yusaquna ila al-maut ka'annahum ad-dahaya wal-hadaya. wọ́n sọ àwọn àbá àti ẹran iléyà tí wọ́n ń fà tí wọ́n máa dún oṣù wọn. wal-hadaya fil hajj. bó ti ń lò. لذلك تفكر بعضهم في إنشاء رابطة لهم في بلادهم. bàbá yìí تفكر بعضهم bàbá ọ̀dà parẹ̀. níwọ̀n tó ń sọ pé kábíyèsí sẹ́yìn fi kan ló kọ́ wọn. àlẹ́ rí yóò pé ẹ̀kan ní ẹkéwù ní ẹ̀kàwé ẹ̀ ló kéwù تفكر بعضهم tani بعضهم lọ yìí bá. ṣé Ádámù Abẹ́lá àtàwọn bàbá para wọn pọ̀ nígbà tí àwọn kan nínú àwọn apá kan èèyàn kan nínú wọn wọ́n bá ronú. في إنشاء رابطة لهم في بلاد يوروبا. láti lè dáwọ́ bí kalẹ̀ fún wa nílẹ̀ Yorùbá. منذ عام 1964 1964. ní 1964. وصاروا يجتمعون هناك. yàrá ìgbẹ́ wọn bí káàkiri ń bẹ ẹ́ mọ̀ọ́sẹ̀sẹ̀ wà lọ́gbọ̀ọ́dún kan yìí. rọ́bì káàkiri ń bẹ wọn ò lọ́wọ́ kan. ìtẹ́ ẹ̀ wá ń ṣe tí mo ti wà lọ́wọ́ ọdún kan tẹ́lẹ̀ tí ojú tó ẹ̀dì sí. ẹ wo láyé ní ti rí ẹgbẹ́ ẹ̀sìn kan. àmọ́ tí mo bá sọ pọ́ọ̀lì kí ni òun á jẹ́ ojú tó ẹ̀dì sí bàbá tó wá sọ. يجتمعون هناك لدار المفاسد وجلب المصالح. ìtajà kalẹ̀ fún yìkíni. لدرء المفاسد. kẹ́ẹ̀lẹ́ fi gbogbo nǹkan tí ọ̀dà mẹ́sìn àbí nǹkan tí ọ̀dà náà ara yín kẹ́ẹ̀fìlẹ̀ tí wó. وجلب المصالح. kẹ́ẹ̀mọ́ fi wó orí fún ara yín inú ìlú rẹ̀. للإسلام. kẹ́ẹ̀mọ́ fi wá dáadáa ìsìlámù. والأئمة. ayẹ̀mọ́ fi wá dáadáa fáwọn àfá. والعلماء. àtàwọn àmọ́mú àtàwọn àfá kẹ́ẹ̀mọ́ fi wó orí fún wọn. káàmọ́ fi sáfù tẹ́sì àwọn àfá àtàwọn àmọ́mú káà náà káyé tiwọn náà kó lè yí padà. ليتخلصوا من ربقة عبودية أولئك الأغنياء wọ́n lè kó lẹ́rú táwọn babaláwa yín tí wọ́n kó wọn sí. ẹrú táwọn olówó ilẹ̀ Yorùbá àtàwọn ọlábẹ̀ tí wọ́n sọ wọ́n sí. wọ́n sọ àwọn àfáà síbẹ̀. yà ní pé bàbá sọ́fún ìyọnu kan lọ́dọ̀ àwọn Haúsá yìí àtàwọn Fúlàní ọlọ́wọ́ gbèmílékè àwọn náà. wọ́n wá túnlọ̀ lé kó sínú ìyọnu kan sáyé. bàbá ní ìta sáfúnlá tó rọ̀ lé pàdé bọ́ọ̀fà látùwú mẹ́kọ̀ọ́ wọ́n lásìlákẹ̀ iná òhun náà wọ́n lásìlákẹ̀ tó fi èkó ìtí bàbá sáfúnlé àríwáyà yìí àjùlọ rẹ̀ lọ́rẹ̀ lé pàdé lára wọn rẹ̀. ولا زال الأمر سجالا بينهم حتى الآن. bàbá ní ìta dáadẹ̀ fún un àmọ́ kí ló wí kó tó kàn bẹ́ẹ̀ kọ́. ولا ليتخلصوا من ربقة عبودية. kí wọ́n yọ àwọn àfáà ló kó ẹrú ni. عبودية أولئك. àtàwọn ọmọ mú káwọn náà lè níjọba tí wọ́n ṣe àbájá àmà gbìyànjú ẹ̀ sóyé wọn ò já rọ́nà lọ. ولا زال الأمر سجالا بينهم حتى الآن. ẹgbẹ́ lọ tó mi. 1986 ni bàbá tó kọ tíra yìí. bàbá ní títí gbà tí wọ́n kọ tún kọ tíra yìí lọ́wọ́ ẹ̀rọ àti ọ̀rọ̀ 1964 tí 84 ọdún mélòó nù. bàbá ní títí dìsí àwọn pẹ̀lú àwọn kan bẹ́ẹ̀ tí wò já rọ́nà lọ tí wọ́n ń fa àwọn àfáànà lọ́wọ́ ti ṣe pé ogun ni wọ́n ń jà láàrin ara wọn. bàbá lógun náà lẹ́ ń jà ní àárín ara yín. wala yazalu al-harbu sijalan baynahum hatta al-an. bàbá lógun náà lẹ́ ń gbé ti ayé rárá níta. والله غالب على أمره. èyí ilẹ̀ yìí wá dé ní sílẹ̀ yìí wá sọ pé kò dúró ní dàrú. ìdí mo fẹ́ yọrí ẹ̀ sí. Ede mòjírù ti ṣe kíni o ń dàrú ẹ̀ sọ pé àwọn tó lówó lọ́wọ́ wọn fẹ́ káṣẹ ọkọ̀ sáwọn dá àwọn àfá àwọn wọ́n ṣe kíni o wọ́n dàrú gbogbo tó bá wá ṣẹlẹ̀ wọ́n bá wá súnṣẹ̀ ní sí ẹni mòjírù ní dàrú
wọ́n bá ní yàgbẹ́ ẹni mùdírù lọ yàgbẹ́ wọ́n bá tọ̀ ẹni mùdírù lọ́tọ̀ la ilaha kí mùdírù ọ̀sá fi lè kó bẹ́ẹ̀. kò lè kó bẹ́ẹ̀ tóun sì rí i pé etí bàbá torí ẹ̀dá ẹlẹ́kẹ̀ẹ́ sí kí ni o sì ṣe sóhun lè wá pàṣẹ tì láàbọ̀ wọ́n mọ̀ sí náà ni wọ́n tún wá sáré ní wọ́n ìtúnṣe wá rí dáadáa ká bí bàbá bá ní mistake ní olóko òde ní mistake wá pọ̀ tí wọ́n lọ́nà ládàbí gbogbo èyí jẹ́ ìwúlẹ̀ ìbẹ̀dẹ́ àyí wá pé pàdé sí rọ́bítà bàbá bẹ́ẹ̀ ti sé yọ ọ̀dá ó bá ti jọ́ mi bá ṣe báyìí bá ṣe báyìí àwọn náà sì bẹ̀yìn bí wọn ò lè bẹ̀yìn èmi ádámù àyá yọ bẹ̀yìn kí là nílé bẹ̀yìn sí lórí kí sí ó lè lọ irú ìyàtẹ́ yìí wá ń jẹ́ ara bítọ̀ ẹ̀ tó lẹ́lọ̀ nígbà mi lẹ ẹ̀fọ́ ẹ̀rẹ̀sìn yìí ẹ̀rọ pé ẹ̀ ti lè sí tán ìjọ rẹ̀ gbọ́rú jàmbá ní jàmbá tẹ́sí Islam ṣé wọ́n bá wọn parí jà bẹ́ẹ̀ àwọn àkáwọn tó máa láwọn bá jàmbá sí nọ́sí Islam lọ́nà ọmọ Yorùbá ní ìsìnkú ọba rọ́bítà lọ wọ́n tún wọ́n fi jàmbá tó nọ́sí Islam bú ràbítà ọ̀dá agbówọ̀ ọ̀fẹ́ rí mùdírù nígbẹ̀yìn ọ̀rọ̀ àwọn tí ńgbà tí bàbá wọ̀ wá jákàn tí kú àwọn ló dé jákàn torí pé ìtí wọ́n kọ́ ní pé látàkínà tún nínú àwọn tí ò já jákàn mo rí mẹ́ta nínú wọn tí mo rí pé àwọn àfáà yìí láàrin àwọn anílẹ̀ Yorùbá gbogbo orí bákan náà àwọn kan bẹ táwọn ọmọ òdòdó káàkiri tí wọ́n sì ń fi òdodo múlẹ̀ nígbà tọ́rọ rábítà yìí ti bẹ̀rẹ̀ àtọ̀rọ̀ máàdì pẹ̀lú mọ́kàtí ẹ̀rì méjì sí èdè sọ̀rọ̀ máàdì torí mo rí pọ́pọ̀lọpọ̀ àjọ ń dá sí wọ́n ti máàdì Anẹ́sù àjínẹ́sùn wọ́n àṣẹ́rù rún àjáàsù. Èyẹ́ bá tó tọ́ gbogbo ẹ̀kẹ́ ọmọ fún lésì. Gbogbo ọmọ kéèkéè mi tó ẹ̀kẹ́ ilẹ̀ yóò wá tẹ́fà yóò yí se. Ṣẹ́yìn ló ní tàn rẹ̀. Tí wọ́n lè pọ̀ tí yí náà ilẹ̀ báyìí. Ẹ wá lọ lélẹ̀ mẹ́mìkà ẹ̀dàgbóru. Ẹ rò pé ẹ̀yẹ tún kankan báyìí lára wa. Ó ṣe fún ọ. Ní ìdájẹ́ ìdápọ̀ yìí mọ̀ pa yìí ní òní nípa ní ìdápọ̀ rẹ̀ wọ́n bá ya ọyọ́ rẹ̀ ọ̀ ayá ti ń gbó tí yóò gbókú ni wọ́n dúró sójú rí wọ́n náà ojú ọ̀háyí wọ́n náà mọ́ kéwú wípé ọ̀dọ́ wa nìkan kú kan ti jáde kéwọ́ sọ pé ṣé sálẹ̀ lé tó ti sọ wà nílẹ̀ àyè ike wọ́n ká sọ̀rọ̀ kéwú láwa sì bẹ́ẹ̀ ìwọ́n náà mọ̀ pọ̀ tẹ́lá rẹ̀ nù. Àwọn òjèjì káwọn ayẹra wa, àti kọjá lẹ́wọ̀n. Ìwọ́n tó bá máa kéwú, máa lò ó. Ìta ń bèèrè rẹ̀ ìpèsè kéwú rẹ̀ tó ké òun lò. Tó rẹ̀ tí ń lo kéwú làrá mọ̀. Bí orí bàbá ti ń lo tiẹ̀ nísìn. Despite kó iye tẹ́nísì ó ṣe sùúrù pẹ̀lú yìí. Àwọn bàbá tí náà lórí náà tán àwọn náà ṣe sùúrù pẹ̀lú àwọn tán lo kéwù àwọn tó máa kéwù kìí ṣe ìdẹ́ ìlànà kéwù tẹ́ ẹ̀mọ̀ tẹ́ ẹ̀fí dà lórí ṣe kéwù ẹ máa bá ẹni lásìkò jẹ́ olóṣù bọ́lá àwọn mẹ́ta yóò já sọ̀rọ̀ ìtinú èrè tí ò já sọ̀rọ̀ ìtinú kíké bọ́yá ọlọ́pàá ẹ̀wà á dá gbogbo pẹ́ padà ìgbà yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nítorí wọ́n á sàwọn ni pé ìtí wọ́n dúró fún ọ̀tọ̀ọ̀tọ̀ ìtàn pàwọ́pọ̀ ní sí òdodo ni bó ti ẹ̀kọ́ rẹ̀ sí orínú ọ̀rọ̀ sí ọmọ pátì ọmọrán kí a máa rọrọ̀ ẹlẹ́yàmẹ̀yà kò sínú ọ̀rẹ̀ sí òdodo oníran ibi ẹbá ti rí náà yẹ ti tẹ̀lé alákọ̀ọ́kọ́ wọn ní bàbá wa ṣẹ́kù wa Abdulrasheed alágbára omi àgbàlagbà dáadáa ni wọ́n
wọn ò dojú ọ̀rọ̀ rú bẹ́yìn nǹkan ti ń dàrú wọ́n fi òdodo múlẹ̀ èyí tí wọ́n wí èmi òjò tó máa sọ ọmọ èyí dúpẹ́ fún wọn ni ìpẹ́rù yí ọlọ́mọdé ọ̀tánlẹ̀ Yorùbá lọ́wọ́ ọ̀rọ̀ wọn kan wọ́n fi gbogbo nǹkan síbi tó ẹ̀kọ́ wà wọ́n ọ̀tàn yí bẹ́ẹ̀ ti tara yí jẹ ìpẹ́ ẹja sòdodo àwọn tó bá ṣe dáadáa fún yẹn mú orí wọn ìtí bàbá fẹ́ mú jáde nù ẹmú orí báwọn tó ṣe oore ẹwọ́sàdá ẹmú orí ẹfì wọ́n lẹ̀ sáyé wọn báwọn ọmọ bá sì wá ń tẹ̀yìn mọ́lẹ̀ lónìí ẹ má lè jí wọn ọ̀rọ̀ méjì tí bàbá sọ rẹ̀ ẹ má tẹ̀rù fún wọn tẹ̀yìn mọ́lẹ̀ tó lẹ́yìn lẹ́rù rẹ̀ tó bàbá tó lẹ́ tẹ̀yìn mọ́lẹ̀ nísìn ẹni gbogbo tójúmọ́ náà ni máa ń pẹ̀ tẹ̀lé àfáà rẹ̀ ẹ sọ mí di dọ́ndí mí ò ní di dọ́ndí lára àlẹ́ mọ́ tẹ̀lé wọn ní láti ní a bá wọn sọ̀rọ̀ wọ́n ní àyà bá wọn sọ̀rọ̀ mo rí ìgbà ọ̀sán tí mẹ́rin mi tẹ́lẹ̀ sọ́wọ́ tí tẹ́sì ní mọ́já ẹgbẹ́ tí mo lè wọ́n tẹ̀lé ẹ̀kọ́ lọ́dí tí ìbá ń tẹ̀lé ẹ̀ torí mọ́sílá àkàtọ́ wà bẹ̀ òdodo mọ́ sọ fún ọ lè má jẹ́ mọ́sílá àtòrí ó lè má jẹ́ torí personal interest kí n máa tẹ̀lé torí public interest kí nǹkan lè ṣe kí ló kó lè lọ tí wọ́n bá rí pé kò gbọ́rùn ló máa dá lóbi lọ́kà wọ́n bá rí kó sì ló ń ṣe máa dá lóbi lọ́kà kálukú náà wà gbó láyé ẹwà mọ̀ pé kò sẹ́ni tọ́lọ̀ ò sí fún àmọ́ ẹni tó bá fẹ́ràn ọjọ́ tó fẹ́ràn àtẹ́bí tẹ́pẹ́sì ní máa fẹ́ kò ní kòǹkòrò gádé ní kúrò wòlé tẹ̀lé nìkankan lẹ́yìn yìí kò lè lọ níbi tí wọ́n bá lè kílò tí wọ́n bá wà wọ́n àbí ẹ̀ kékeré ní bá darí ẹ̀ máa tẹ̀lé náà ni gbogbo tó bá máa ó gbé lọ́wọ́ ara rẹ̀ ìmọ̀kẹ́yẹ̀ fi sasájú gbogbo ọmọ tí ọba sí wa mẹ́ ìgbọ́n náà lọ jẹ tíra nígbẹ̀ẹ́ bàbá àkọ́kọ́ nù Bàbá dúpẹ́ lọ́wọ́ bàbá wa bọ̀ sí alágbára omi. Ó dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá náà sì ní dúpẹ́. Àwọn bàbá wa Àgbàlá Gègé náà ní káwọn dúpẹ́ fún yín. Kò sí ní mo ṣe ní àjọ ọ̀gbọ́n sí o. Orí gbogbo ń tẹ́ Márùn kan mi. Èyí tèmi sọ yìí, ọ́fíìsì ní sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn tèmi nù. A dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo wọn mọ́ríkàsì. Sálàfá wọ̀ hánàfà. Asná wà fara. Ipe wọn ò ṣàbòsí fún wa. Wọn ò ṣe kí ni o? Wọ́n ṣe fún wa. Torí pé àwọn òkèrè gbàtà bàbá yìí wá. Wọ́n ti dàgbà. Wọ́n mọ bó kálukú ti rí. Òjí wọ́n mọ bó wọ́n bà. Wọ́n sùn. Bàbá alágbára omi. Mo dúpẹ́ o. Àwọn dúpẹ́ lọ́dọ̀ yín. Àwọn bàbá wa náà wọ́n dúpẹ́. Àwọn bàbá wa náà dúpẹ́ lọ́dọ̀ yín. Gbogbo bàbá káàsì náà dúpẹ́ fún yín. Àwọn ìmúre ọlọ́run mi náà. A dúpẹ́ fún yín o. Ẹ ṣe ìṣọ́ọ̀fù. Gbogbo ibi táwọn àti náà bá wá rìn dé, ọlọ́run sì dédé pẹ̀lú wọn. Gbogbo ibi táwọn àti náà bá dìde. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀. Naam. Olóko bàbá mi kan náà mo fẹ́ pẹ́. Ṣé òwà yáyá ọmọ bàbá Mọ̀lánà Mọ̀tálá Bọ́lá Abdulsalam ọmọ bàbá Máàdì. Ọmọ bàbá Máàdì. Òdínú náà dúpẹ́ lọ́wọ́ wọ́n yẹ púpọ̀. Àwọn ọmọ káàsì dúpẹ́ lọ́wọ́ yẹ púpọ̀. Wọ́n ní kí n bá wọn kí pé ẹ̀kọ́ ìgbàgbé àná. Lágbára Ọlọ́run àwọn òsì tó padà sí jẹ́ ọ̀rọ̀ náà. Olóko bàbá mi, owó náà wó lẹ́nu mi. Yahaya, Yahaya, Yahaya. Gbogbo bàtà wọn fẹ́ bá ọkọ̀ bàbá wọn jẹ́ lẹ́sìn wọ́n dìde. Wọ́n wá sọ tó yẹ kí ọmọlúwàbí ó sọ. Ẹ̀yin kò tó máa bú wọn, ẹnu ẹ̀ lọ́wọ́. Ẹ̀kẹ́sẹ̀ wá dúpẹ́ lọ́dọ̀ bàbá wa. Ẹ máa bú wọn. Tó ní òwe eré. Àwọn náà ní internal problems. Láìpẹ́ yìí, ìníkà gbogbo tó ń fún bọ́kásí náà ó ti dìde bẹ̀ náà.
tí wọ́n tiẹ̀ tún lágbájú tí wá lọ torí tí ìdìsá òsì gọ́ọ̀dù kìí ṣe fẹ́ bí náà làwọn náà ń jà sí ilé ọlá níyọnu àwọn kan wọ́n ń plé eléyìí pé nígbà kámọ́gbọ́ àwọn ẹ̀dá sọ̀rọ̀ lọ́rọ̀ ni táàbẹ̀ lọ́ọ̀ táàbẹ̀ ọlọ́run àwọn lọ́wọ́ pé gbogbo tí wọ́n bẹ láàrin wọn olúwọ̀ bàbá rẹ̀ iṣẹ́ ìtàlọ̀ ní fájì mẹ́nìkan bẹ́ẹ̀ ti ṣe láàrin wa tẹ́ẹ̀dà lè wá rú táwọn àlọ́ ní fájì mọ́ ẹnìkan irú ká lọ́ọ́ fájì mọ́ orúkọ bàbá mi nísìn lẹ́yìn ẹ̀gbọ́n rẹ̀ Dr. Nelson bàbá Nelson náà ti wá ní ìyẹn dáadáa làwọn náà àwọn òní fájì mẹ́nìkan àbẹ̀ lọ́ọ̀ sí i àní dásọ̀rọ̀ tí ó ṣégin tí ó kàn wá bẹ́ẹ̀ ṣe ń gbà dásọ̀rọ̀ wọn káàsì máa bá dá sí bẹ́ẹ̀ fún bàjẹ́ ìjọ tó ti bẹ̀rẹ̀ tí dr yáyà ẹ iṣẹ́ òyà yáyà ti bẹ̀rẹ̀ gbogbo ìgbìmọ̀ ẹ tẹ́mi adámẹ̀ yóò bá máa ẹ̀dùn sí kò sí àmọ́ àti sọ̀rọ̀ níbẹ̀ kéèpé wúyòkúwì àtúnṣe ní wá àsìbẹ́ lọ àwọn tó fẹ́ àtúnṣe pẹ̀lú wọn náà ọlọ́dún yá wọn náà káà náà ṣàtúnṣe pátá àmọ́ ká wá fẹ́ nìkan bọ́ra àmọ́ wá dàrú bẹ́ẹ̀ ti bá lè mọ̀ ládẹ́jẹ́ ẹ̀yìn mọ̀ ọlọ́run ìtòyí kí n bọ́rọ̀ láàrẹ̀ láàárọ̀ ìgbésẹ̀ tó wá gbé mi tọ̀rọ mọ́kásí tó wo wọ́n ní àbárò lè bẹ́rì máa ń yẹ sílẹ̀ ó dáadé ọmọ ààrẹ ìní tó bá rí kí bàbá àwọn bẹ́ẹ̀ nìkan ṣe pọ̀ lánàá yóò mọ̀ wá ṣùgbà kí àdápọ̀ yẹn ọmọ bàjẹ́ báwa náà ti ṣùgbà mọ̀ lánàá níbẹ̀ yẹn sí wọn dá pé wọ́n bá àwọn tó bí yín ṣe lánàá ni nígbà ń jẹun lọ́dọ̀ ọlọ́ ìbẹ́ gidi wá lọ́dọ̀ ọlọ́ ní tiwa láti sọ́nà bàbá wa fẹ́ láàrin wọ́n bí mọ́ sáàrin wọ́n sọ pé kọ́nà bàbá àti mẹ́bẹ̀ lónìí màmá wọn Ìbàdàn ni káwọn máa lè kú bàdàn àti yàwó àti máàdì àwọn òní ṣe yìí lọ gbogbo àwọn wọ̀nyí náà gbogbo àwọn bàbá báyìí yẹ gbogbo àwọn bàbá àwọn yẹ adájọsẹ wọn ni agbọ́dọ̀ fún wọn níwọ̀ wọn respect náà bá fún ọ̀lá náà agbọ́dọ̀ fáwọn náà ló ń jẹ́ pé títí ní ìsín nínú ọ̀rọ̀ tí ṣẹlẹ̀ náà akọ̀ láti sọ kíkà à ń ṣàtúnṣe lábẹ́lẹ̀ náà ni títí tí wọ́n kálukú ṣe kí ni ó tọ́ra mọ̀ pé ààlè ìdàlú náà àti Ìbàdàn ní àti wó ní àti dúkìá sí pé gbogbo wọn pátá tí bàbá wọn dé láti gbọdọ̀ fún ọlọ́wọ́ wọn àgbọ̀dọ̀ sí eléyìí gbúrò sí mọ́tàbí tó wà rú èmi ò sì ní wálé àpòyẹ ẹgbẹ́ wọ́n ní ìrìn wálé inú tí mo gbé ìsìn ní bẹ́ẹ̀ kí bẹ̀rẹ̀ náà wọlé kí ó bàjẹ́ gbogbo bí àti ilé tó ilé ní ti ìbàdàdà ó mọ̀ náà mọ̀ wáyé bá àrí nísì ẹ̀dí sí kẹ́kẹ́ ẹ mọ̀ lálàsí mi náà ni bẹ́ẹ̀ ti lálàsí àfáàmù ẹgbẹ́ lálàsí nígbàtẹ́ para yìí ni ẹwọ bẹ́ẹ̀ ti lálàsí wọn tó àwọn ọmọ wọn tó débẹ̀ tó lálàsí wọn ẹgbẹ́ wa wá ní ìjẹ̀lẹ́ láyàyà Sunday bò ló kọ́mọ fi wọ́n láì ló ń gbé wọn àkọ́kọ́ ní ọmọ wa mi káàkiri ọmọ àlè rẹ̀ ọwọ́ mi tẹ̀ wọn náà ẹgbẹ́ olórí rẹ̀ tẹ́ fílà nínú ọmọ aka ọlọ́run gbogbo lékè rẹ̀ ẹgbẹ́ gbogbo ọlọ́run gbogbo lékè rẹ̀ mo kí ṣéwù yàyà àbá kí bàbá ṣéwù yàyà àbísàlẹ̀ orúkọ àwọn àgbàlagbà orúkọ àbá mi wọ́n á bẹ̀ wọn náà àbá tún bẹ̀ yín náà ẹjọ́ gbogbo tí bí ẹsẹ̀ sùúrù gbogbo tí bá bí ẹsẹ̀ sùúrù ẹjọ́ ẹsẹ̀ sùúrù ẹ̀dàpọ̀ ẹsẹ̀ sùúrù ẹ̀dàpọ̀ ẹsẹ̀ sùúrù àwọn bá ń bá yìí bẹ̀ bí ẹsẹ̀ sùúrù èyí tẹ́ wípé ìfún àyè ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ tẹ́ sọ bẹ̀rẹ̀ fún ayé ọ̀rọ̀ tó dáa ni ọlọ́run sì ni wọ́n lè ṣe ọlọ́run jẹ́ wọ́n lè ṣe ìmọ̀ràn tẹ́ fún wọn ìmọ̀ràn tẹ́ fún wọn ìmọ̀ràn tó dáa ni ìmọ̀ràn tó dáa ni ọlọ́run tó lè ṣe ọlọ́run jẹ́ wọ́n lè ṣe èyí tẹ́ ilẹ̀ wá bínú sí èyí tẹ́ ilẹ̀ bínú sí ìtọ́ dáa ni ìtọ́ dáa ni ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù ẹ̀ bàbá wa bùsàdá ẹ̀dàpọ̀ ẹ dákun lórí ìpínlẹ̀ mọ̀ àbá fi gbogbo àyè yìí bẹ̀ yín ẹ̀tọ́ ẹ dákun ẹ má jọ lágbàdo bí ó ti yẹ lọ. ẹ má jọ lágbàdo bó ṣe yẹ lọ.
ilé tó bá jẹ́ ọlá eríṣiríṣi là máa rí bẹ́ẹ̀. ilé tó bá jẹ́ ọlá eríṣiríṣi là máa rí bẹ́ẹ̀. èyí sì ní kẹ́mọ̀ tí ó rò kan náà yọ̀ lọ. èyí gbọ́dọ̀ máa rò pé bóun ti rò kan náà yọ̀ lọ. bọ́lọ̀ bá ti gbé kalẹ̀ ẹja mánéjì ká gba abẹ́ láàrin. Ọlọ́run bá ti gbé kalẹ̀ ẹja mánéjì ká gba abẹ́ láàrin ara wa. àtẹ̀yìn ni. àtẹ̀yìn. àtàwọn bàbá tó wà yẹlẹ àti fana yìí. bàbá wa lẹ́sẹ̀ mú i. àti gbogbo wọn. àti gbogbo tí kí a mọ bàbá. ọlọ́wọ́ fọwọ́ bàjẹ́ kan. ọlọ́wọ́ fọwọ́ bàjẹ́ kan yìí. ọlọ́wọ́ sì rárá fún. ọlọ́wọ́ bá ṣe rárá fún yín. ilé máàdì náà. ilé máàdì náà. ọlọ́wọ́ dàbẹ̀rù. ọlọ́wọ́ dàbẹ̀rù o. ilé wa ni. ilé wa náà ni ilé máàdì. èyí ti mọ̀ pé ilé wa ni. èyí ká ti mọ̀ pé máàdì làárọ̀ bí ilé wa ni. wàlá ilé wa ni. ilé wa ni. ilé gbogbo àwọn àfáà. ilé gbogbo àfáà ni. tí bá ń fẹ́ràn Ọlọ́run. tí bá ń fẹ́ràn Ọlọ́run. tí bá ń fẹ́ràn Muhammad. wọ́n àti èsè ìdè ìyá dálẹ̀ gbogbo àti débì kan kékeré wọn pé kọ́ yọpọ̀ mọ̀ pélé rẹ̀. àwọn bàbá yìí mà pélé àwọn làáwà ẹ̀. bàbá yìí bàbá kọ́ mọ̀ pélé àwọn ọlọ́mọ ní gbogbo kan. àgbà wọn náà fà nílẹ̀ ìlú ní. débì náà tó lẹ́yìn wọn àwọn ọmọdé kò yìí. fìdí tí wọ́n ti wá. kì í sì tẹ̀lé wọn. èyí kú náà tó bẹ̀rẹ̀ lẹ́yìn bọ́ ìrògbó ló pé èdè o. Bí kámẹ́rà sójú wọn, àtúnṣe ní, bẹ́ẹ̀ tí ṣe ní kí mọ́ sáì láṣẹ́ ní iná. Ọlọ́gbà lékè yìí. Ẹlẹ́ẹ̀kẹta, àbá àti ní mẹ́wú. Àbá dúpẹ́. Làbá wa tọ́lẹ́ ha. Àbá wa tọ́lẹ́ ha. Ọmọ Mustapha. Mustapha. Nílùú Ṣakí. Nílùú Ṣakí. Mo sàdédé wo iná tí jó ni mo bá bá ti kàtírà mi gbẹ́. Nílùú Kìsí, ọmọ Kìsí. Tọ́, mo bá ní tán kàtírà tí wọ́n sọ̀rọ̀ kò lánà bẹ́. Tí wọ́n á ń sọ fún wọn pé ìtọ́yẹkẹ́ mọ́ pa bàbá Mọ̀lánà yìí, ẹ̀ tí mà. Ìtí bàbá Mọ̀lánà ń pè yí sí ni pé bóò láṣẹ papọ̀. Despite differences síbẹ̀ láàrin wa yìí, bóò láṣẹ parapọ̀ tí ìlú tiwa náà gbéjọba dúró ti gbé nílẹ̀ Iran. Òdodo ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ bàbá wọn bàbẹ́ òun kàtí lọ ọmọ wọn kan bọ́ bá pé tí àmì bọ́dé ní báńkà. Èmi tí ẹ̀rọ pé mi náà máa kú tọ́lẹ̀ tó máa ń ká ní. Àti tí ẹ̀ bá látòjú wọn dé kà. Wọ́n á kí àfà àmúsà fara kì í sọ ọmọ mọ́ríkàsì. Ọ̀kẹ́ ọmọ mọ́ríkàsì rárá. Bàbá sì tó lọ́rọ̀ àkídà. Ṣíà ní èmi ṣe ṣíà. Síbẹ̀síbẹ̀ kò jí òdodo. Ibi tó ródòdó ṣe kílò òfin mọ́lẹ̀. Bóò láti mánéjà, ìtọ́wá jí kí máa mẹ́tẹ̀ẹ̀ta ìwá. Ìní pé ọ̀kan nínú wọn. Tí mo kọ́kọ́ dákọ̀ọ́kọ́ bàbá wa ni, àwọn gbà pé Súfí làwọn. Bàbá wa kejì náà tí mo dákọ̀, àfáà wa Yahaya. Ológun àwọn àgbàlagbà. Ọmọ bàbá Máàlì, wọ́n gbà pé Sùnní làwọn. Àbáwa Mustapha, ìmọ̀mù Mustapha ọmọ àbáwa Tọ́lá ọmọ Mustapha ti bẹ nílẹ̀ Iran, wọ́n gbà pé Ṣíà lò. Gbogbo wọ́n sì rí dáadáa kan náà, wọ́n sì fi mọ́lẹ̀. Bó ti yẹ kí rábítọ̀ orí nù. Tí Ṣíà ọwọ́ abẹ́ tí ò ní dà kẹkẹrú. Tí Sùnní ọwọ́ abẹ́ tí ò ní dà kẹkẹrú. Tí Súfí náà wà ń bẹ́ tí ò ní dà kẹkẹrú, èmi tí mi ò ṣe kẹkẹ ní gbogbo ẹ̀ tí ìtì ẹ̀mọ́ tí wọ́n fẹ́ pẹ́ra mi táwọn Muslim. Èmi ò lè pẹ́ra mi ní kẹkẹ bẹ́ Muslim ní mi. Ẹgbà mi mi yí náà tẹ́bí wọn máa lè gbẹ̀gbẹ̀ kan. Èyí ò láfi lè ṣe kán o. Kéye ló kó lóòrè bá mi jòkó, àwọn yìí láti bá wa jòkó nìsín. Ṣéèkù Yahya ọ̀rẹ́dì láti bá wa mọ́kásì jòkó. Kò ní bá pàṣẹ ara wọn mọ́ nísìn. Tọ́lá àríwá nísùn ní àwọn kan ó lè mi Muslim. Kò lówó ló bá wá sí, kí sọ̀rọ̀ bàbá wa. Alágbára omi, àwọn wọ̀nyí ló pè kèfèrí. Eléyìí ni wọ́n pè níjọba o, gbogbo ní ló lè ká ẹ̀ lé láwọn èèyàn bákan náà. Ìyíṣẹ́ yìí ń sọ fẹ́yìn ará àwòrán. Ara wo bàbá ń fẹ́sùkò yìí sọ fún yín. Tí ń pọ̀ lọ́dọ̀ mi. Tí ń pọ̀ lọ́dọ̀ bàbá púpọ̀. Bẹ́ẹ̀ wá ní tí ń dẹ́ bá ìlú sí. Bẹ́ẹ̀ bàbá ti ń dá tí wọ́n wo gbogbo ayé yìí.
àwọn kan ní tọ́jú mi o ọmọ yìí ní lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ òun bẹ́ẹ̀ àná mi lẹ́ sí. àná bàbá wa lẹ́ ṣe nílùú wo. sùúrù lẹ̀ máa já sí. wọ́n ní ẹja ṣe sùúrù. èyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lá bẹ́ẹ̀ ní kọ́lá bẹ́ẹ̀ ọ̀bá wà mẹ́ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ọ̀bá wà mẹ́ kọ́lá ọ̀yẹ́ kó pè yí nígbà tí jà mẹ́ ńlẹ̀ kọ́ tẹ bá níjà tán èyí náà lẹ́kọ̀ọ́kọ́ dìde nígbà wọn ti lè pè yí tí wọ́n ti lè pọ̀ bá yín tí wọ́n ti pè mọ́mù yín ẹgbẹ́ ẹ̀kẹ́ bọ̀ kí wọ́n ṣe kí ni wọ́n ti pè yín náà ó yẹ pé ìsìlámù kan náà lájọ́ sí ẹ wá ní mo gbọ́dọ̀ pé lọ́tọ̀ síbẹ̀ bá níbẹ̀ wọ́n lè yí ta ló tó bẹ̀ tó lè yí àtẹ̀mọ́jà àdọ́gbọ́n fúnra wa bàbá mufti wo ẹ máa ń dọ̀rọ̀ ọrú mọ́ra wọn kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bínú púpọ̀ àmọ́ o àájòkó sọ yìí a sì ṣàtúnṣe èmi náà ti dìde fàtúnṣe náà lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta àkókò díẹ̀ náà torí afẹ́pọ̀ rẹ̀ jà káyọ̀ mọ́ jẹ́ pé àtún da ọ̀rọ̀ gbogbo jẹ́ ẹgbẹ́ ṣe nílùú yìí o bọ́wọ́ gbogbo Yorùbá ọba sí dé lọrin ẹ ní rí ṣe o gbogbo alọ́ ẹ káyọ̀ parapọ̀ mọ́ yín káyọ̀ sí gbogbo etí wà sí yìí náà sọ nípa àwọn ará Ògbómọ̀ṣọ́ náà tí gbọ́ yẹ kí wọ́n pa àwọn náà kí wọ́n pa àwọn dá sí wọ́n sì gbá nǹkan kan ní ọ̀pọ̀pọ̀ sáájú kankan ní ìgbọ́rọ̀ mọ́ sọ̀rọ̀ tí iná lérí atẹ́gùn èyàn àgbàlagbà ní ẹ má jà àwọn fọ̀rọ̀ yé yín mọ́ ẹ má jà àwọn fọ̀rọ̀ yé yín mọ́ o ibi tíjà bá ti wà ẹ lè mẹ́ka ní wítíwítí bá ní ẹ̀sì parí ẹ̀bàdà rárá o yóò lájọ sọ ni àwọn ọ̀pọ̀lọ̀ dà kankan gbogbo tẹ́ wọ́n náà ìlú sí àwọn náà rí dáadáa yí máa tẹ́bí tí wọ́n rí lè dáadọ́ bí tí náà rí lẹ̀ àbáwá rí dáadáa yí àrí tẹ́ẹ̀ṣe àrí gbogbo tẹ́ẹ̀ṣe àbábà tẹ́ẹ̀bí tí àṣírí ẹ̀dú tẹ́ ń gbá àrí ẹ̀dú tẹ́ ń gbá àṣírí ìtọ́nà wà ń bẹ́ àṣírí ìtọ́nà wà ń bẹ́ ayé ìtọ́nà wà ń bẹ́ àwọn tí wá tó sáájú ẹ̀ bá torí ilẹ̀ náà àwọn tí wá tó sáájú iná ọ̀yẹ́gẹ́ fàá náà nílẹ̀ ní kọ́rọ̀ àti ní gbangba ní kọ́rọ̀ àti ní gbangba káàdà lè mọ̀ ọmọ tásọ̀ kan káàdà lè mọ̀ ọmọ tásọ̀ afẹ́ ibi tí wá rí ilẹ̀ wọ́n fẹ́ ká mọ̀ májì ìsọ́jú bá náà ìyẹ́ dáadáa ní o ìyẹ́ dáadáa ní ẹ jẹ́ ká mọ̀ bí tà lọ gbogbo rẹ̀ lọ́lọ́wọ́ yẹ̀jú bí mo ti sọ yìí ilé ìwọ̀n pẹ̀ rábítà kò sí bá a lè ṣe rábítà ẹ̀jẹ̀ àwọn tó bí yí bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ràn tí mo mú wá lẹ́yìn kọ́rọ̀ mo tó dàrú kó tó fọ́jú pọ̀ ẹ̀ lónìí àmọ́ kìí ṣe pé ní ìsinmi mọ̀dálẹ̀ bẹ́ẹ̀ sì ló àwọn àpò tó ṣiṣẹ́ ilé ìṣe òkè ṣiṣẹ́ náà ẹgẹ́ mọ́dá sí kìí àwọn ìmọ̀ràn ìsìlámí àtẹ́fẹ́ yẹn àbídọ́lá ìsìlámí àyẹn kìí ṣiṣẹ́ tó ṣe dá sí o nílẹ̀ Yorùbá ní kí kọ́bí sọ mímí Yorùbá àbí mẹ́bà fìrà ìwé olókù ẹjẹ́ káà nílò okùn yìí nígbẹ̀yìn ọ̀rọ̀ èyàn ará Ògbómọ̀ṣọ́ èyàn ará Ògbómọ̀ṣọ́ èyàn ará Ìlọrin ẹjọ́ mọ̀yá fún wa bàbá wa ẹ má dá sọ́rọ̀ wọn wọ́n ní ẹ má dá sọ́rọ̀ wọn ìlú fọkànbalẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ìlú fọkànbalẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ nínú ìlú dáàsì ní ọlù pẹ̀lú ẹ̀ láti jọ́ títẹ̀ ti bẹ̀rẹ̀ Ògbómọ̀ṣọ́ mẹ́mẹ́ inú ìlú táà ní ìyọnu pẹ̀lú rẹ̀ ẹ̀ lè rí inú ìjà igbá àwọn ará Ògbómọ̀ṣọ́ wọ́n bá lọ rí ṣe kankan lójú ọjọ́ pẹ́jà kan wọ́n ṣe jáde láti lọ rí ilẹ̀ Yorùbá wọn lọ wọ́n ṣe gbọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó fi lè gbọ́dọ̀ fà ṣe ẹni ayé ẹ̀yìn lọ rí ibo ló yá sẹ́kọ̀ọ́ ibo ló yá sí Ìbàdàn tó ń gbọmọ̀ sọ lọ́yá ni àbí ká gbà lọ́gọ́fà gbogbo nǹkan ló yẹ ká wádìí ìdá tó máa jà ilẹ̀ ayé ara ni wọ́n sì wú Ìlọrin ni wọ́n bẹ̀ ilé wọ́n dájú ẹ̀yìn bá nílò ọlọ́dájú kọ́lẹ̀ bàbá kùdú sí báyìí ní ilé bàkúrẹ̀ títí náà láwọn òsì gbàgbélé
inú òlú tí lọ rí ti jẹ ìmáàmù òkú wọn sọ́dẹ̀ kan ní gbogbo ẹ̀yìn lókùn wọn ti túra ìwálé ẹ má tó já lú sí bẹ̀rù ẹ̀yìn lọrin ẹ má dá sọ́rọ̀ òní ẹ̀fà àwọn tí yanjú ẹ̀lẹ́ àwọn yanjú ẹ̀ ìtí mẹ́mẹ́ lórí kí ma sọ ìkan bẹ́nu mi yóò wó ti ṣe pẹ́lẹ̀ tágẹ́ẹ̀tì kan ni kí ló ní wọ́n lè sẹ́ńtà gbogbo kí yóò gbogbo rẹ̀ yóò bá tó lágbàájú sọ́kùnmọ̀ sọ ẹ̀ ẹjọ́ wáyé wọn rẹ̀ Islam máa bá yẹ àwọn lọ́wọ́ ẹ̀mọ́jà dáwà ara rẹ̀ torí náà inú ẹ̀yọ́ ọmọ wa tó ń lẹ́ ń dá àwọn tó ní àwọn mẹ́fà kan tó ń dápọ̀ lọ́rin ó wù pé wọ́n mọ́ dápọ̀ àwọn bẹ́ẹ̀ ẹjẹ́ àfihílẹ̀ láàrin wọn wọ́n yàgbé kásì pàpà dúà subhana rabbika rabbil izzati amma Allahumma alhamdi izada wa zakum alhamdi izada lam yaskun zaki wa lam yazuru zahir alhamdi inda ma kasala ni ahli alhamdi inda ma hamaluna ala aqtabi alhamdi idza kana fariqun fil janna wa ma yakun fi sa'ir ala so àtúwà tájú àṣẹ ìtàkùn ẹgbẹ́ ìgbàlúgbà tí wọ́n sáré àìsí bá nàíjẹ́ lè ọmọ wọn gẹ́gẹ́gẹ́ nínú orí àì oṣù wọn bú ọlọ́pọ̀ yá gbà wáyé ọ̀pọ̀ ọlọ́pọ̀ fẹ́ jẹ́ wọn ọlọ́pọ̀ sí dára fún wọn wọ́n láti lè hàn rẹ̀ púpọ̀ ọ̀pẹ̀lẹ̀ ìfẹ́ ti àpá ẹ̀sìn wọ́n sàrà àwọn ará ẹ̀sìn sẹ́yìn ọ̀lá